ذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم. Al-Imam Ad-Daraqutni alayhi rahmatullah, ìgbà tí wọ́n gbọ́n Sahih Bukhari, ìgbà tí wọ́n gbọ́n wò yẹ́bẹ́yẹ́bẹ́, wọ́n tọ́ka sí àwọn àhàdíìsì bí mélòó kan, bí i mẹ́ta àbí mélòó kan, tí wọ́n sọ pé inú gbogbo àdíìsì tó wà bẹ́ẹ̀ yóò mẹ́ta yóò ó ní di àkíyèsí bí gbogbo àdíìsì ṣe pọ̀ tó lọ́dọ̀ Imam Bukhari. Nígbà tí àwọn onímímọ̀, nígbà tí wọ́n tanná sí, tí wọ́n gbé lọ wájú, tí wọ́n gbé lẹ́yìn, tí wọ́n gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́,
wọ́n rí pé alqawlu qawlu Bukhari pé Bukhari náà ló ní kéèsì bẹ́ẹ̀ bọ́ ṣe pé ọwọ́ pé wọ́n kọ́ sọ pé inú gbogbo tó wà ń bẹ̀ yìí o mẹ́ta yìí ẹ̀yọ́ sọ́tọ̀ tábà tún wá tan náà mímọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yìí àbí mélòó yìí pé Bukhari náà ló gbà torí kó jẹ́ ìwé téèyàn kọ náà torí kó jẹ́ pé bó ṣe rú náà tó tọrọ Ànábì wa Muhammad ló wà bẹ́ẹ̀ Ọlọ́run bá dẹ̀ ti sọ pé wa inna lahu la hafidhun bọ́lọ́run bá ṣe ń sọ al-Qur'an bẹ́ẹ̀ náà ni ó sọ súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì sọ fún àwọn sàhábà Ànábì ni tasma'un wa yusma'u minkum wa yusma'u mimman yasma'u minkum ẹnu sunan Abi Dawud Ànábì ni ẹ̀yin sàhábà ẹ̀yin ó máa gbọ́ bí mo ṣe ń sọ àwọn kan padà máa gbọ́ lẹ́nu yín àwọn kan náà padà máa gbọ́ lẹ́nu àwọn tó bá gbọ́ lẹ́nu yín tí ó fi dé gbogbo ibi tí ó dé tí ó fi dé ọjọ́ al-qiyamah àfọ́ àwọn àgbà tí wọ́n kọ́ ọ́nà Ma'bud wọ́n ní túnmọ̀ gbọ́nà Ànábì pé tasma'un pé ẹ máa gbọ́ pé gbígbọ́ tẹ̀ ń gbọ́ yìí àwọn kan gbọ́ lẹ́nu tí náà wọ́n ní ọ̀rọ̀ yẹn ó wá ní ìwà khabaru nígbà tánà fi ẹ̀ ń gbọ́ nítorí Ànábì kan aláṣẹ ní pé ẹ máa gbọ́ tí mo fẹ́ lò ní pé hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà kọ́ sábẹ́ wa inna lahu la hafidhun nítorí pé àbùkátà rẹ̀ láti ṣe ẹ̀sìn wa ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà aya al-Qur'an láti bẹ̀rẹ̀ dópin gbogbo ẹ̀ pátá kò sí kankan tẹ́nì kankan lè sọ wípé òun fẹ́ challenge bẹ́ẹ̀ lásìkò walau kana min indi ghayri Allah lawajadu fihi ikhtilafan kathira Ọlọ́run ní al-Qur'an yìí ọ̀dọ̀ Ọlọ́run ọba ló ti wá so in tó wá lọ́dọ̀ Ọlọ́run ọba a lè fi wé in tẹ́lómi kójọ ìyẹn kìí ṣe pé a fi ń bì lítù àbá fi ń kéré effort àwọn àfá tí wọ́n kọ́ àdísà náà wa Muhammad jọ lọ́wọ́ jẹ́ pígbà tí wọ́n bí Sheikh Al-Albani rahimahullah pẹ̀sọ́ sí ṣe kó jẹ́ pé bó ti ẹ̀ṣára fi kan inú tíra àhàdísì kan àbí bó ṣe gbólóhùn kan káfẹ́ sọ pé gbólóhùn yìí nǹkan báyìí ó wà ń bẹ gẹ́gẹ́ bí àkíyèsí wọ́n ní Sheikh Al-Albani alayhi rahmatullah ẹmọ́ tí wọ́n sọ wọ́n ní Imam Shafi alayhi rahmatullah wọ́n sọ pé aballahu an yutimma illa kitabahu Allah subhanahu wa ta'ala ò ní gbà pé ìkankan kan máa fi pípé kan máa fi tì sí lọ́dọ̀ tayọ al-Qur'an ìmà tí ó pàtàkì gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ tó jẹ́ pé ní وتمت كلمة ربك صدقا وعدلا إذا gbogbo àsìkò tí a bá ń lò láti fi study al-Qur'an al-Karim wallahi oríire ilé ìsìn ìlànà àwọn sàhábà radiyallahu anhum gẹba sí máa ń ṣàlàyé Shaykhul Islam Ibn Taymiyyah alayhi rahmatullah níbẹ̀rẹ̀ muqaddimah wa fi tafsir wọ́n ṣàlàyé pé gbogbo túmọ̀ al-Qur'an òun ni Ànábì kọ́ àwọn sàhábà ló jẹ́ pé kí èèyàn ní àkọlé kan àti máa mọ̀túnmọ̀ al-Qur'an a sọ pé inú manhajiyya nínú kíkọ́ al-Qur'an nínú manhajiyya kíkọ́ Qur'an ó ní ká máa mọ̀túnmọ̀ rẹ̀ tàbá ti ń kọ́ tàbá ti ń ha Abu Abdurrahman as-Sulami alayhi rahmatullah wọ́n ní haddathana alladhina kanu yuqri'unana al-Qur'an ka Abdullah bin Mas'ud wa Uthman bin Affan wọ́n ní àwọn tán máa ń kọ́ àwọn ní Qur'an láyé àwọn sàábé tán kọ́ àwọn ní al-Qur'an bí Ibn Mas'ud bí Uthman kí wọ́n sọ fún àwọn pé annahum idha ta'allamu 10 ayati táwọn bá kọ́ àyà 10 lọ́dọ̀ Ànábì lam yujawizuha hatta yata'allamu ma fiha min al-ilmi wal-'amal àwọn ní kọjá 10 yẹn táwọn ó fi mọ ìmọ̀ tó wà ńbẹ̀ bákan náà wọ́n gbìyànjú láti lo gbogbo tó wà ńbẹ̀ ní ẹ̀kọ́ tó bá yẹ pé àṣẹ ni wọ́n lo àṣẹ yẹn tó bá yẹ pé Ọlọ́run bá kọ̀ fún wa ní gbogbo tó Ọlọ́run bá ní ká má ṣe wọ́n jìnà sí so manhajiyya kíkọ́ Qur'an tó fi lè ṣàǹfààní òun ni pé tá bá ti ń gbìyànjú tá bá ti ń kà ká máa mọ ìtumọ̀ rẹ̀
Mujahid àwọn afáàmọ́ ń sọ̀rọ̀ wọ́n ní idha ja'aka am Mujahid fil Qur'an, wọ́n ní tí Mujahid bá sọ pé ní al-Qur'an al-Karim nǹkan báyìí báyìí ìlọ́lọ́wọ́ bá gbà lérò, wọ́n ní ká gbà wọlé. Nítorí kíni? Nítorí pé ó gba al-Qur'an lẹ́nu Abdullahi ibn Abbas radiyallahu anhu. wọ́n lọ sọ pé àrọ́tò al-Qur'an ala ibn Abbas thalatha marrat, ó ní ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń kí al-Qur'an láti bẹ̀rẹ̀ dópin. ẹwúrú patience yẹn tó jẹ́ pé ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń kí al-Qur'an fún Abdullahi ibn Abbas. ó ní akifu inda kulli aya, tó ń bá ka aya ẹyọ kan òun ó dátọ́ mi, òun ó dákẹ́, yóò wá listen sí Ibn Abbas tí ó ṣe gbogbo àlàyé ìdájọ́ tó wà ní aya yẹn àbí àwọn nǹkan tó fà á tọ́lọ́n fi sọ aya yẹn kalẹ̀. eléyìí nínú Nàìjíríà tó yẹ ká tají nípa kíkọ́ al-Qur'an ni. àbí Ọlọ́run bá subhanahu wa ta'ala kó ṣe al-Qur'an ní hujjatun lana la alayna. ibi tí adé ní Suratul Baqara ní àyà tí a kà lọ́sẹ̀ tó kọjá, ó ní àyà 109 tọ́lọ́run bá ti sọ fún wa nípa kèéta tí àwọn Yahudi tí wọ́n máa ń ṣe sí àwa mùsùlùmí. Ọlọ́ba ni wadda kathirun min ahlil kitab, Ọlọ́ba ní ó wu ọ̀pọ̀lọpọ̀ àwọn ahlul kitab law yaruddunakum min ba'di imanikum kuffara, tán bá lè rí yín lórí, tán bá lè yí lórí padà, tán bá lè ṣẹ́ yín lórí lẹ́yìn ìgbà tẹ́ ti ní ìmánì, tẹ́ ti gbọ́ Ọlọ́run gbọ́, tẹ́ ti gbà nábì pọ̀, tán bá lè dá yín padà sípò kèfèrí, ó wù wọ́n. Olúwa ní kí ló fà á? Hasadan min indi anfusihim. Olúwa ní ti kèéta, tó bí wọ́n mọ̀ wípé nǹkan tí ẹ wà lórí rẹ̀ wọ́n mọ̀ pé dáadáa ni. Ọlọ́ba sọ́nà al-Qur'an, Olúwa ní wajahadu biha wastayqanatha anfusuhum. Olúwa ní wọ́n jiyàn náà lọ́kàn wọn, wọ́n máa mọ̀ dájú wípé Ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run wà ní. wọ́n máa mọ̀ dájú wípé al-Qur'an ọ̀rọ̀ Ọlọ́run wà ní. Tẹ́ bá rántí nínú àwọn ìtàn bíi méjì tá a fi jẹ́rìí ọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá, ìkan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn àgbà Yahudi tó jẹ́ pé ó ti máa ń lérí pẹ̀lú àwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ẹ̀yin èèyàn ẹ páyà Ọlọ́run ọba o, àlìjánà ń bẹ o, iná ń bẹ o. Bákan náà Ọlọ́run bó gbé ànábì kan dìde, ẹni tó bá tẹ̀lé yóò là, ẹni tó bá kọ̀ tiẹ̀ yóò padà di ẹni òfò layyatal qiyam. ìgbà tọ́lọ́run wá gbé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ìgbà tọ́lọ́run gbé dìde, gbogbo àwọn tó ṣe wáàsí fún àwọn wọ́n tètè jẹ́ pé wọ́n dá ànábì lóhùn, wọ́n di mùsùlùmí. ohun tí wọ́n ṣe wáàsí wọ́n bí léèrè pé ṣé kìí ṣe wọ́n ló ń kìlọ̀ fún wa ní kí ló sọ? ó ní mo kìlọ̀ fún yín ní tòótọ́, náà kò ń sẹ́ tí mo ń sọ nìyẹn, kò ń sẹ́ tó ń sọ nìyẹn. gbogbo in tí wọ́n sì ní yóò áàrí lára rẹ̀ minal ayat, wọ́n rí àwọn Yahudi ebi gbogbo tí wọ́n rí nínú tírà wọn gẹ́gẹ́ bí àmì táàfimọ̀ pé ànábì Ọlọ́run ọba, ànábì gbẹ̀yìn ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. gbogbo ẹni wọ́n bèèrè lọ́wọ́ ànábì wa Muhammad, gbogbo ẹ̀ ní wọ́n bá bẹ́ẹ̀, gbogbo ẹ̀ làwọn Nasara náà bá bẹ́ẹ̀. Olúwa ní ṣùgbọ́n wọ́n ẹ̀ di mùsùlùmí hasadan min indi anfusihim, ní ti kèéta èyí tó wá látọ̀dọ̀ tí wọ́n, kìí ṣe pé wọ́n ní burhan, kìí ṣe pé wọ́n ní ẹ̀rí kan látọ̀dọ̀ Ọlọ́run ọba, wọ́n ní ìkankan nínú àkọọ́lẹ̀ wọn tó lè kàzábà ànábì, tó lè pe ànábì nírọ́. bal nínú ọmọlúwàbí ànábì wa Muhammad ṣe pé nǹkan mí ẹlòmí àmọ́ dá tí mẹ́sẹ̀jì rẹ̀ ò ní dá, ẹlòmí mẹ́sẹ̀jì rẹ̀ àmọ́ dá tí wọ́n ní tí ìbá sọ̀rọ̀ tó mú wa àbágbà, ṣùgbọ́n ìwọ tó mú wa ní. ẹ wo ànábì sallallahu alaihi wasallam nígbà tí ó pè wọ́n, ẹ wo uslubu tó lò. ó kó gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn Quraysh, àwọn ará rẹ̀ ó pè wọ́n jọ. oníṣẹ́ ìmọ̀ mi ló ní rọ́rí, wọ́n ní ma jarrabna alayka kadhban qat, wọ́n ní ó sọ̀rọ̀ ká báró ń bẹ̀rẹ̀. ànábì tó bá rí bẹ́ẹ̀ òjíṣẹ́ Ọlọ́run ọba ni. ẹ̀rí pé ànábì sallallahu alaihi wasallam, ànábì ṣe ìlzáàmù wọn. nítorí pé ní ìlzáàmù ó ní pé ká jẹ́ kí ẹni tí a fẹ́ bá sọ̀rọ̀
ká jẹ́ kó rí pé kò sọ̀rọ̀ nú ọ̀rọ̀ rẹ̀ inú tá ń sọ lọ̀rọ̀ wà àjẹ́pẹ́ Ànábì sọ pé ẹ̀tìrọ́d tẹ́ ẹ bá padà dórí tẹ́ ẹ gbà ọ ẹ mọ̀ pé kìí ṣe pọ́lọ̀ ni ó ràn mí o kìí ṣe pé ẹ mọ̀ pọ́lọ̀ ló ràn mí o ẹ kàn gbà ní o wajahadu biha wastaiqanatha anfusuhum dhulman wa uluwwa Olúwa ni wọ́n ń jà níyàn pé àwọn ògbà pánàbí Ọlọ́run ni àwọn ògbà bọ́lọ̀ ń sọ Al-Qur'anu kalẹ̀ wastaiqanatha anfusuhum ṣùgbọ́n ó rinlẹ̀ nínú ọkàn wọn mọ̀ pé òdodo ni dhuluman wa uluwwa ní tàbùsí níbi ọlọ́ọ̀bá sọ pé hasada min indi anfusihim ní ti ọ̀tẹ̀ ní ti kèéta min ba'di ma tabayyana lahumul haqq lẹ́yìn ìgbà tí òdodo tó ti fìdí múlẹ̀ lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ tó ti fojú hàn kí ni ọ̀rọ̀ náà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kí ni ọ̀rọ̀ náà Al-Qur'anul Karim so ó túmọ̀ sí pé àwọn Yahudi ẹbí tánàbí tó sàlàyé fún wa Ànábì ní oníkèéta ni wọ́n nínú tàndẹ̀ máa ń ṣe kèéta lára wa mùsùlùmí òun náà ni pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ọlọ́ba fi wá mánà tẹ bá wo tí wọ́n ti ẹ̀pọ̀ ẹran tí arákùnrin tó wá bá Umar radiyallahu anhu tó ní ayatun fi kitabikum aya kan wà ní Al-Qur'an ní tó bá jẹ́ pàwà Yahudi lọ́nà sọ̀kalẹ̀ fún latakhadna dhalika al-yawma 'ida ọjọ́ yẹn ó di ọjọ́ ayẹyẹ ó dọjọ́ ọdún náà kí láyà náà al-yawma akmaltu lakum dinakum irú ayà yìí ẹwà gbé kalẹ̀ rẹ̀ ó fi hàn pé àwọn Yahudi mọ̀ pé àgbékalẹ̀ yẹn kò lè wá lọ́dọ̀ ẹ̀dá ọ̀dọ̀ Ọlọ́run Ọba náà lọ́dọ̀ tí lè wá ẹbí tọ́lọ́ bá sọ walau kana min indi ghayri Allah lawajadu fihi ikhtilafan kathira Al-Qur'anul Karim tó bá wá ní sọ́ọ̀sì ní tó yàtọ̀ sọ́dọ̀ Ọlọ́run Ọba ní ẹ̀bá oríṣiríṣi ìdàrúdàpọ̀ tí ò bá ṣẹlẹ̀ nínú bẹ̀ so ṣùgbọ́n àwọn Yahudi wọ́n mọ̀ wọn ò gbà hasada min indi anfusihim ẹ̀kọ́ wò lápọ̀ ń bí ẹ̀kọ́ tá pọ̀ ń bí òun ní pé gbogbo ẹni tó bá jẹ́ yí pé ó náà ròdòdó yes kò sọ́dọ̀ abẹ́ dá sí kullu dhi ni'matin mahsud gbogbo ẹni tọ́lọ̀ ń bá fi ìkẹ́kàn sí lára tọ́lọ̀ ń bá subhanahu wa ta'ala tó bá dára àkẹ́kàn nínú ayé ẹ̀ ìní ìmọ̀ ẹ̀ lóní kẹta ṣùgbọ́n kẹta bí mùmínì ó ṣe bá a lò ó yàtọ̀ sí bí kèfèrí ó ṣe bá a lò mùmínì yóò bá kẹta lò lọ́nà tí ó fi di gíftọ̀ tí ó fi di pé ń jowú dáadáa nísìnyí position yẹn ẹyọ ẹnìkan náà lóní Ọlọ́run ti fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gíftọ̀ tí yẹn lè ṣe gíftọ̀ èmi náà ó sì gbìyànjú máa wà ní awliya Allah inú àwọn àyò Ọlọ́run wa mùsùlùmí tàbá róore bá ṣe máa bá lóní ṣùgbọ́n aláìgbàgbọ́ àbí pòkí ìní máa ń bá oore Ọlọ́run Ọba lò nílò pé òun ò ní gbà irú táwọn Yahudi ṣe tí wọ́n fi di ẹni ẹ̀tẹ́ nìyẹn ló jẹ́ pé nínú àyà tó tẹ̀lé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ọlọ́ba ni wa aqimus salata wa atuz zakah ọlọ́ni ẹ̀yin mùsùlùmí wa aqimus salata wa atuz zakah ẹ máa kírun ẹ máa yọ zakah wa ma tuqaddimu li anfusikum min khayr tajiduhu inda Allah Olúwa ní gbogbo tẹ́ bá ti síwájú fúnra yín nínú dáadáa ẹ bá lọ́dọ̀ Ọlọ́run inna Allaha bima ta'maluna basir ìtẹ́ ń ṣe pátá Ọlọ́run Ọba rí gbogbo ẹ̀ ọlọ́ba mọ̀ gbogbo ẹ̀ ìkan òpamọ́ fọ́lọ́ nínú kàtẹ́ ń ṣe nam áyà yìí Ọlọ́run bá fi tẹ̀lé áyà pé àwọn Yahudi wọ́n ń ṣe kèéta àwọn mùsùlùmí kí ni ẹ̀kọ́ tó lè kọ́ wa ẹ̀kọ́ tó kọ́ wa ni pé tá a bá rí ẹnìkan tí ń ṣe kèéta wa àsìkò yẹn gan ló yẹ ká mójú tó ṣe nítorí pé nínú hikma òun náà ni kéèyàn máa targhimul adun kéèyàn máa fi ìbànújẹ́ kún bànújẹ́ fún ọ̀tá torí pé èrò ọ̀tá òun náà ni kí èèyàn ṣubú ọlọ́wọ́ sọ́wọ́n mùsùlùmí pé àwọn ẹni ẹwù síyák ọlọ́bọ̀ sọ pé wadda alladhina kafaru min ahlil kitab
law yaruddunakum min ba'di imanikum kuffara àwọn kèfèrí in tó mú wọn oníkẹ́ kó lójú ọ̀nà tọ́lọ́n kẹ́ẹ̀mọ́ kírun má kẹ́ẹ̀mọ́ gbààwẹ̀ má kẹ́ẹ̀mọ́ ṣe ìsìláàmù má hasadan min indi anfusihim ní ti kẹta torí pé ẹni tó bá jẹ́ mùmínì nínú làwázìmù ìmáni ẹ̀ ó ní kó máa sì jọ́sìn fọ́lọ́run ọba bẹ́ẹ̀ sì ni inú tó máa ń bí ọ̀tá nú wallahu a'lam mo fẹ́ fi ṣe ìrtìbáàtù láàrin àyà yìí àti tọ́lọ́ba pa àwọn mùsùlùmí láṣẹ inú nǹkan tí máa ń bí ọ̀tá nú òun náà ni àwọn nǹkan tí ò bá pamọ́ nípa iṣẹ́ olóore àbí nípa dáadáa tí bá ń ṣẹlẹ̀ sẹ́ni tá à ń ṣe kẹta ṣàpé nísìn ẹni tá à ń ṣe kẹta tí ò bá ti kọ́lé àní ní problem tí ò bá ti ra mọ́tò àní ní problem ṣùgbọ́n èèyàn ń ṣe kẹta ènìyàn kọ́lé èèyàn ń ṣe kẹta ènìyàn ń ralẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá wá ní kí àwọn mùsùlùmí kan máa ṣiṣẹ́ tí ń jẹ́ ìfọ́rí fáwọn kèfèrí tán bá ti ń rí wọn wádìí tó gbé tán fẹ́ dáyín padà ní pé kán mọ̀ rí lẹ́yìn ànábì ma kán mọ̀ rí mọ́sálásí ma kẹmọ́ kẹwọn ma olúwani wà kí mú sọ́láàtà irun ní gbogbo ìgbà tẹ́ bá ń pàdé mọ́sálásí tẹ́ bá ń kí ni wọ́n mọ̀ mọ̀ wípé Islam orí rẹ̀ lẹ́sìn náà wa atu zakata ẹ máa yọ zaka olúwani wà ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah gbogbo tẹ́ bá ti síwájú fúnra yín ní dáadáa ẹbà lọ́dọ̀ ọlọ́run ọba inna Allaha bima ta'maluna basir ọlọ́run ọba tó gbogbo nǹkan tẹ́ ń ṣe ọlọ́run bá rí ní àrítán ní nǹkan kò pamọ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala Sheikh Ibn Uthaymeen rahimahullah wọ́n ní túnmọ̀ àyà ní pé addu salata ala wajhil kamal ẹ kírun ní ọ̀nà bó ṣe yẹ kẹ́ kí ní pípé péré gbogbo tó yẹ kó wà bẹ́ẹ̀ jẹ́ kó wà bẹ́ẹ̀ lọ jẹ́ pé àwọn àfọ́ ní mímọ̀ wọ́n sọ pé àwọn kankan ṣurutu as-salah májẹ̀mú àwọn kan arkanu salah àwọn kan wajibat àwọn kan sunan gbogbo ilé gbogbo ẹ̀jẹ̀ kó pé bẹ́ẹ̀ ala al-wajhi al-akmal ẹkí mú yí lójú ọ̀nà tó pé jùlọ anábi wa sallallahu alaihi wasallam anábi sọ yí pé innal abda la yansarif min salati ẹlòmí yóò kírun rẹ̀ yóò sálámà ṣùgbọ́n tó bá sálámà tán tí wọ́n bá dá ládàá àrùn sí mẹ́wàá kò ní gbàjú ládàá ẹyọkanu mẹ́wàá lọ ẹlòmí kò ní gbàjú ládàá ìlàjì lọ ẹlòmí ó jáde kò tiẹ̀ ní gbà kankan anábì ní ẹlòmí tí wọ́n bá dá sí márùn ẹlòmí ò ní gbàjú ìdá kan nínú márùn lọ ó túmọ̀ sí pé gbogbo tó ń kírun èyí náà kọ́ lọ́wọ́ bó ṣe dáràn ẹ̀ ọlọ́ọ̀bá sọ pé akímù sọ́lá Sheikh Ibn Uthaymeen wọ́n ní túnmọ̀ ní pé addu as-salata ala wajhil kamal ẹ kírun yí kó pé gbogbo tó yẹ kó wà ń bẹ nínú àwọn shurut ní arkan ní wajibat ní sunan ẹ jẹ́ kó wà ń bẹ ló fi jẹ́ pé tá a bá kírun lójú ọ̀nà yìí ìtọ́nà bá sọ fún wa pé tanha anil fahsha'i wal munkar ìní Sheikhul Islam Ibn al-Qayyim rahimahullah ta'ala wọ́n ní faman kana li salati ahfaz ẹni tó bá jẹ́ pé ó bá rírun ẹ̀kí ala wajhil kamal ala al-wajhil akmal tó kírun yẹ gbogbo tó yẹ kó wà ń bẹ wọ́n ní kana li ghayrihi nǹkan míì nínú sẹ̀mí ayé rẹ̀ yóò fall in place fákòjú onísìn tíyàn bá lè gbìyànjú tó bá ń wà regular tó bá ń wà punctual pẹ̀lú òun ó sọ ṣe kó correct a lot of things nínú sẹ̀mí ayé yẹn bẹ́ẹ̀ ni ayé ẹ̀kọ́ nítorí pé in tí ó gbìn sí wa lára nínú punctuality nínú commitment ó lè wúlò fún wa nínú sẹ̀mí ayé wa yálà nínú ẹbí àbí ní orí iṣẹ́ wa so tó bá ti wá ṣe yẹn fún wa tanha anil fahsha'i wal munkar gbogbo nǹkan bàjẹ́ gbogbo nǹkan tó kù díẹ̀ káàtó yóò máa gbá dànù lọ́wọ́ wa fasọ́nà èyí tó lọ́wọ́ bá ń fẹ́ lọ́wọ́ ẹrú òun náà ni èyí tí èèyàn kí dáadáa wọn ni Sufyanu Thawri alayhi rahmatullah wọn náà máa ń sọ pé laysa lil abdi min salatihi illa ma aqala minha
ọmọnìyàn bó bá ṣe fọkàn sírun rẹ̀ tó àtàrà bẹ́ẹ̀ ni irun rẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe dáa tó bẹ́ẹ̀ ni ó ṣe ní ládá tó lọ́dọ̀ Ọlọ́run Ọba. Ẹ̀wọ̀n tí Ibnul Qayyim sọ inú Risalatul Baraka, wọ́n ní ẹ máa rí èèyàn méjì tó jẹ́ pé wọ́n jọ kírun lẹ́gbẹ̀ẹ́ ara wọn ní mọ́ṣáláṣí tó sì jẹ́ pé fama baynahuma ab'ad mimma bayna as-samai wal ard, èyí tí ó wà láàrin wọn ní ládá yóò ju sánmà àti ilẹ̀ lọ, distance ládá wọn yóò ju sánmà àti ilẹ̀ lọ. Àwọn ni wa qiyamuhuma wa ruku'uhuma wa sujuduhuma sawa, wọ́n sì jọ rùkú bákan náà, wọ́n jọ sùjúd, wọ́n jọ dúró, wọ́n jọ wí gbogbo tó yẹ kan wí. Ṣùgbọ́n eléyìí ó fọkàn àtàrà sí wọn, eléyìí kò fi ọkàn àtàrà sí ìrun. Wọ́n ní wa aqimu ssalah, Ọlọ́run pa àwọn mùsùlùmí láṣẹ ipe àwọn Yahudi ẹ jẹ́ káwọn máa ṣe kèéta yín lọ, ẹ̀yin máa ṣiṣẹ́ lọ. Wa aqimu ssalata, ẹ máa kírun ala wajhil kamal li'anna iqamata ash-shay', tó gbé náà bá fi iqam ẹgbẹ́ Ọlọ́run bọ̀ sọ pé waf'alu ssalah, Ọlọ́run bọ̀ sọ pé kẹ́ ṣe ìrun, Ọlọ́run bọ̀ ní ká ṣe, ó ní aqimu ssalah, ó ní ẹgbẹ́ dúró ni. Nítorí pé sẹ́rí ṣíṣe nǹkan tá a bá ṣe ẹni tó kírun nísìn ẹ wo ẹjá má pèjú ẹwà hadithu al-Musi, arákùnrin tí ó ṣe mistake lórí ìrun rẹ̀, hadithu duwama ẹ hadithu al-Musi as-salah, tó jẹ́ pé a rí inú àwọn onímọ̀ min al-mutaakhirin tán sọ wípé ká máa pè ní hadithu ar-rajul alladhi la yusinu as-salah, ọkùnrin tó jẹ́ pé ó ń kírun ó wá ń ṣe mistake ń bẹ. Nígbà tí ó kí àkọ́kọ́ ó sálámà sánàbí, kí lánàbí sọ? Ànábì ní irji fasalli fa innaka lam tusalli, lọ tún rẹ̀ kí o ti kírun. Ó ṣe bẹ́ẹ̀ lákọ́kọ́, ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì, ó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta. Tẹ́ bá wò ó ń kírun yẹn, ó ń ṣe fi'lu salah, ó ń kírun, ó ń ṣe, Ọlọ́run sọ pé ẹ̀ṣẹ̀ run, ó ní ẹgbẹ́ dúró. Ó túnmọ̀ sí pé nísìn nǹkan tá a bá sọ pé ẹnàró ẹ̀ tó bá kẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àbí tó bá yẹ̀ lẹ́gbẹ̀ẹ́ a sọ pé àkíní yóò ti nàró, bẹ́ẹ̀ ni ẹbẹ́ kọ́. Ó túnmọ̀ sí pé tí ìrun bá wà téèyàn bá ṣe é tí ò bá ṣe ìkọ́mọ̀ rẹ̀, mistake ńláńlá. Wọ́n ní ká ṣe fi'lu salah, kí wọ́n ní ká ṣe, wọ́n ní ká ṣe iqamu salah. So pé ẹgbẹ́ ìrun yẹn ẹnàró rẹ̀, gbogbo tó yẹ kó wà lára rẹ̀, kó wà lára ẹ̀ tó fi jẹun. Náà sọ pé lè anna iqamata shay', tó gbé ká ṣe ìkọ́mọ̀ nǹkan, oná ní kí ni ja'luhu, oná ní kó jẹ́ pé ká ṣe ní nǹkan tó jẹ́ pé yóò dúró mu'tadilan mustaqima, èyí tí ó dúró tó jẹ́ pé kò ní fi sọ́tún, kò ní fi sósì. Famana aqimu ssalah, wọ́n ní ìtumọ̀ aqimu ssalah, wọ́n ní itu biha kamilatan بشروطها وواجباتها وأركانها ومكملاتها. Ẹ kírun yín pẹ̀lú gbogbo májẹ̀mú rẹ̀, pẹ̀lú gbogbo ọ̀ranyàn rẹ̀, pẹ̀lú gbogbo orígun rẹ̀, àti gbogbo tí máa ń jẹ́ kírun pé mukammilat. Àwọn gbogbo tó bá nínú ọrùn yóò jẹ́ kírun pé. Ba'du salaf alayhim rahmatullah, wọ́n ní aṣọ tán máa ń wọ̀ lọ mọ́sálásí tó jẹ́ pé aṣọ ńlá, aṣọ olówó iyebíye. Tán wọ́n á bi léèrè pé kí ló fà? Yóò sọ pé farabbi ahaqqu man atazayyan lahu, ọba mi aw as-salatu ahaqqu ma yatazayyan lahu al-abd, pé ìrun tọ́lọ ní káwá kí in ló dáa jù nínú téèyàn máa ń tìtorí ẹ̀ sọ̀sọ̀. Mélòó wa léni tó jẹ́ pé aṣọ tó dáa pàtí lónìí, ìrun tá a bá fi wá kírun mélòó ní máa ń faṣọ tó dáa sọ́run ipé ìrun ni mo fẹ́ lọ kí. Ló fi jẹ́ pé ẹ̀wọ̀n tọ́nà bá sọ wa man yu'azzim sha'a'ira Allah fa innaha min taqwal qulub. Àwọn nǹkan tọ́nà bá subhanahu wa ta'ala tó ṣe ní àrísàmì ẹ̀sìn, tó ṣe ní pé àwọn kan tọ́lọ̀ ń gbé kalẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tó fi di ẹ̀sìn mẹ́lẹ̀ sínú ọkàn wa, ẹ̀yin tí kí ní ẹ̀bá tóbi lọ́dọ̀ ẹ̀
àpẹẹrẹ kó nípa Ọlọ́run bá wọ́n ní ìtumọ̀ pé èèyàn ń kírun òun kàn sí pé àkànṣe fẹ́ ìlú rẹ̀ ìkọ́ọ̀mù sọ̀láàtì gbogbo tó yẹ kó wà ń bẹ̀ kó wà ń bẹ̀ bí arkaniha wa wajibatiha wa shurutiha gbogbo májẹ̀mú gbogbo tó yẹ kó wà ń bẹ̀ kó wà ń bẹ̀ màálù ṣáàyid Ọlọ́run bá ń sọ ilé ìfọ́n mùsùlùmí pé àwọn Yahudi ẹ̀yin máa ṣiṣẹ́ olóore lọ káwọn máa ṣe kẹta lọ wa atu zakata ẹ̀yọ zaka wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah gbogbo tẹ́ bá ṣe tẹ́ bá ti síwájú fúnra yín bá lọ́dọ̀ Ọlọ́run ọba inna Allah bima ta'maluna basir Ọlọ́run ọba tó jẹ́ pé gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe iná ẹ̀ ni Ọlọ́run ọba mà lámà tán ìkàkọ̀ pamọ́ fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú fawaidul aya aw hidayatul aya nínú àwọn ẹ̀kọ́ nínú àwọn àtọ́sọ́nà táyà ń tọ́ asọ́nà ọ̀nà ni wujubu iqamis salah ọ̀ràn èèyàn ní kíyàn kírun wọ́n ni wà salatu tashmalu al-faridata wan nawafila aw wan nafilata tàbá ní ìrun ọ̀ràn èèyàn àti náfìlà nínú pé à ń kírun bó ti tó àti bó ṣe yẹ ọ̀nà ni kathratun nawafil ẹni tí bá máa ń ṣe náfìlà lọ́pọ̀lọpọ̀ lára iqamus salati min iqamati salah ẹni tí bá máa ń ṣe náfìlà lọ́pọ̀lọpọ̀ nínú pé iqamatu salati rẹ̀ ó dáa ju tẹ́ntí ṣe náfìlà lọ nítorí pé Ànábì sallallahu alaihi wasallam kí ló sọ fún akọ́lọ̀ sọ fún hadith qudsi wa ma taqarraba ilayya abdi bi shay'in ahabba ilayya mimma aftaratuhu alayhi Olúwa ní ẹrú mi kò fi nǹkan kan súnmọ́ mi bí kó máa ṣọ̀ranyàn ọ̀ranyàn nínú òrun ọ̀ranyàn nínú ìnáwó ọ̀ranyàn nínú àwẹ̀ wala yazalu abdi yataqarrabu ilayya bin nawafil lẹ́yìn ìgbà tó ń bá ti nífẹ̀ẹ́ ẹrú takún ṣọ̀ranyàn kò tún wá níyé máa wá àlékún lọ́dọ̀ òun Ọlọ́run ọba àlékún àsúnmọ́ pẹ̀lú náfìlà hatta uhibba tèmi Ọlọ́run bó fi nífẹ̀ẹ́ rẹ̀ ó túmọ̀ sí pé ẹni tó bá pọ̀ ní náfìlà ẹni tó náà bó nífẹ̀ẹ́ jẹ́ tí kípọ̀ náfìlà lọ òní wọ́n ni al-Imam Ahmad rahimahullah wọ́n bi wọ́n nípa arákùnrin kan tó jẹ́ pé yusalli wala yatanaffal ìmọ̀ ń kírun ní tòótọ́ mọ́ náfìlà tí ń bẹ before àbáfta àrùn kì í sábà máa kí wọ́n ni Imam Ahmad rahimahullah ta'ala wọ́n ni huwa rajulu saw èèyàn bí ni ṣùgbọ́n ó ń ṣọ̀rọ̀ àyàn torí pé nínú iqamatu salah ọ̀nà ni al-ityanu bin nawafil gẹ́bí nǹkan tí Ànábì sọ pé as-salatu khayru mawdu' as-salatu khayru mawdu'in wa man istata'a an yastakthira minhu falyaf'al Ànábì ní tán bá sọ pé kí lè yàn ṣe lọ pé aina fulan lágbàjádà wọ́n ni yusalli Ànábì ní tó lóore jù tí a lè fàṣkò ṣe ní kí a máa kí ọ as-salatu khayrun mawdu'un irun oore tọ́lọ́run Ọba subhanahu wa ta'ala jù sí láàrin pé bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ràánú ìmì Ọlọ́run tó bẹ́ẹ̀ bá ṣe fẹ́ rí kẹ́ẹ̀mí tó bẹ́ẹ̀ bá ṣe kírun tó ní as-salatu khayru mawdu' tán bá ní kí lọmọ nìyàn ń ṣe lọ́wọ́ inú tó lóore jù tó lè máa ṣe lọ́wọ́ oníkan ní ìkírun lọ as-salatu khayr irun ọ̀ranyàn náfìlà oore ni oore tayé àtàlkìyàmà ní máa ń bí fẹ́rú Ọlọ́run Ọba wá yọ̀ǹda rẹ̀ fún wa Ànábì wa ní faman istata'a ẹni tó bá lè gbìyànjú an yastakthira minha kó pọ̀ ní oore yìí oore tọ́lọ̀ ń dáṣe wa ní pé ká máa kírun ṣẹgá tí mo ṣe túbà as-salatu khayrun mawdu'un aw as-salatu khayru mawdu'in as-salatu khayru mawdu'in ni pé kí ni wọ́n ń ṣe lọ wọ́n kírun lọ́wọ́ in tó dáadù ní ayé ni wọ́n ṣe lọ́wọ́ yẹn gẹ́bí tí Uthman sọ nígbà tí wọ́n sílé mọ́ Uthman táwọn kan lọ bá Uthman ìpé yusalli bin nas imamu fitna ní kírun fáwọn èèyàn báyìí wa anta imamu nas ìwọ ni imamu gbogbo ayé ìwọ ni imamu àwọn mùsùlùmí bí pé wọ́n ń béèrè fatiwa lọ́wọ́ Uthman pé àwọn onífìtínà tán kírun yìí
tán gba mọ́sálásí mọ́wọ́ lọ́wọ́ yìí, mọ́sálásí ànẹ́bì kan náà ni ó, kẹ́nìkan sì lórí láyà kan sì dislodge odidi àléfà ànẹ́bì sallallahu alaihi wasallam, kan sì mọ́ sọ́yìn pé aqimus salah tafaddal, ẹnìkan sì wọ́n síwájú lọ máa kẹ̀kan. Àwọn èèyàn lọ bí Usman, bóò ní ká sì ṣe pẹ̀lú wọn wa, kí ni Usman sọ? Usman sọ pé as-salah, pé ìrun tẹ́rí yẹn ahsanu ma yaf'alu an-nas aw kama qala, tán bá ní kí ló lóore jù téèyàn ń ṣe ilé ayé, wallahi tí ó bá pọ̀ nú àsìkò yẹn pé èèyàn máa ń kírun oore lèèyàn ń ṣe, èèyàn ò rò rí bẹ̀ láyé al-qiyamah. Ó ní fa idha ra'aytahum ahsanu, nígbà tó jẹ́ pé òun nínú iṣẹ́ olóore tó gáyàtà ni, tó bá ti rí àwọn èèyàn tí wọ́n ṣe iṣẹ́ olóore, fa ahsin ma'ahum, join wọn ẹjọ́ lọ́kẹ̀ọ́, ẹ wo insaf. Ó ní wa idha ra'aytahum asa'u aw wa idha asa'u, tán bá wá kírun tán fẹ́ ṣe ìbàjẹ́, kí ni ìbàjẹ́? Ẹni ẹjá kírun tán ẹntà sẹ́lẹ̀mẹ̀ ẹjá lọ bẹ̀ nígbà tí ó bá kú lórí oyè yẹn àyà pa ni, ebi wọn ó kírun tán, nígbà wọn bá kírun tán wọn ó tún gádà sẹ́nu ọ̀nà khalifa tán fẹ́ ṣe ń sùtá. Òfin wa ní ẹ̀yin tẹ́ fẹ́ kẹ́kọ̀ọ́, wa idha asa'u, tẹ́ bá tí wọn tán kò bí ṣe olóore tán fẹ́ wá ṣe ọkú òkú tán fẹ́ wá ṣe bàjẹ́, kí ló sọ? Ó ní fashtanibu isa'atahu, gbogbo yín èyàn má bá wọn dá sí. Ní tí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé Usman náà sọ pé nínú tó lóore jù ní wọn, Ànábì wa ní faman istata'a an yastakthira, ẹni tó bá lágbára kó pọ̀ nínú ìrun falyaf'al, kó ṣe bẹ́ẹ̀ o. Ibi tí mo ti lọ ò ní pé lára iqamus salah òun náà ní ká ṣe nawafil. Ànábì wa sallallahu alaihi wasallam innaka lan tasjuda lillahi sajda, Ànábì ní oníyé ma forí kanlẹ̀ fọ́lọ́wọ́ bá lórí irun, oníyé ma forí kanlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀dá illa madha, àfikọ́jọ́ ọmọ kó fi gbé ọ̀gá nípò. ẹn tó lọ bá Ànábì nǹkan, ìkanú àwọn tí ń sáàbà Ànábì, ìjọ kan Ànábì wá wò, Ànábì sáàbì béèrè nǹkankan, tán bá sọ fún àní ìsìn pé béèrè nǹkankan, in tẹ́lómi ó béèrè nǹkan ayé ni ó béèrè. Sọ̀hábí yẹn sọ pé as'aluka murafaqataka fil janna, ó ní wà Ànábì sallallahu alaihi wasallam tí mo fẹ́, bí mo ṣe ní access sí onílé ayé, mo fẹ́ súnmọ́ náà l'Aljanna. Ànábì ní wa ghayra dhalik, orí nǹkan mi tó béèrè jù yẹn lọ, ó ní kò sí mi tó fẹ́ béèrè Ànábì tó bá rí bẹ́ẹ̀ fa'inni ala nafsika bi kathrati as-sujud. Al-Imam an-Nawawi rahimahullah wọ́n ní kathratu as-sujud yani kathratu as-salah. Ànábì tó bá rí bẹ́ẹ̀ nǹkan ọkàn náà ló lè fi ràn mí lọ́wọ́ lórí àrọ̀ yìí, lórí ara rẹ̀, pọ̀ nírun. Jàmá mùsùlùmí ẹjá pọ̀ nírun. Àwọn onísúnnà àwàlá ní náfílà, ẹjá pọ̀ ní náfílà. Ìkan nínú àwọn àfáà wa tó ti lọ tipẹ́tipẹ́, Sahibu Umdatul Ahkam, tírà Umdatul Ahkam fil fiqh, Al-Sheikh Al-Hafiz Abdul Ghani bin Abdul Wahid Al-Maqdisi, wọ́n ní àfáà dójúmọ́ ayé wọn, ya subhanallah, tán bá ti kí ṣubú ìtàn, tán wà ní mùsọ́lá wọn, tán wà níbi tán ti kírun, tóòrùn fi yọ, tóòrùn bá ti yọ, tán ṣe gbogbo tó yẹ kán ṣe, pé àwọn mọ́ṣálásí tóòrùn yọ láti náàlà oore, láti rí oore tánà bí sọpọ̀ wà ń bẹ, tán bá ti ṣe yẹn tán, wọ́n dúdú tán wá jẹ́ àwọn ará community wọn, lágbà ní lọ́mọdé ni, wọ́n máa wá, wọ́n máa ṣe talqin wọn ní Qur'an, wọ́n máa pe al-Qur'an sí wọn lẹ́nu ẹyọ kọ̀ọ̀kan èjèèjì. Nígbà tán bá ṣe yẹn tán, táwọn kálukú bá lọ, àwọn ó wà lórí náfílà tí ó fi di qubaylu zuhur. Lọ jẹ́ pé àrínú àwọn nǹkan tán sọ wípé àǹfàà yìí máa ń ṣe náfílà bí 300 lójúmọ́. Ya subhanallah. Bó tẹ́ bí àwọn al-muhaqqiqun, àwọn ń ṣàlàyé pé
a lè mẹ́rin ádàdù fi múlẹ̀ ṣùgbọ́n òkèèyàn dedicate the entire life rẹ̀ sí odidi pé láàrin àsìkò yẹn tí ó fi di pé zórí fẹ́ tó yóò máa ṣe náfìlà àrákà méjì méjì yóò máa sálámà aljanna táwọn yẹn fẹ́ wọ̀ làwọn náà fẹ́ wọ̀ aljanna táwọn yẹn fẹ́ wọ̀ làwọn náà fẹ́ wọ̀ bákan náà min wujubi ita'i zakat nínú ẹ̀kọ́ àyà ìkọ́nà ni pé ọ̀ràn yẹn ni ká yọ zaka wa minha nínú taari nínú àyà yìí anna salata awkadu min zakat akẹ́kọ̀ọ́ pé ìrun ó lágbára ju zaka ni bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ẹ̀kọ́ ìrun strong ju zaka lọ walihadha yuqaddimu Allahu ta'ala alayha fi dhikr ló jẹ́ pé náà al-Qur'an al-Karim aqimu salata wa atu zaka ọlọ́run bó kọ̀ dámọ̀rún lórí zaka oní wa minha wọn nínú ẹ̀kọ́ takọ́nà ayà yìí anna iqamata as-salati wa ita'a az-zakati min asbabin nasr tí wọ́n bá ń kírun tó ń yọ zaka nínú tí wọ́n fi máa ń rí ìrànlọ́wọ́ ọlọ́run li'anna Allaha dhakaraha ba'da qawli tó gbọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala ọlọ́run ọba ó sọ ọ̀rọ̀ yìí lẹ́yìn tó ti sọ sáájú pé fa'fu wasfahu hatta yati Allahu bi amri ọlọ́yìn ni mùsùlùmí ẹni farada fún kí ìtàwọn Yahudi ẹni farada fún kò bá kùn gbé wọn tí wọ́n ń sọ sí ẹni farada fún ìṣe tí wọ́n ń ṣe ìṣe ọ̀tẹ̀ ìṣe ìfọyí ìyanijẹ tí wọ́n ń ṣe tọ́lọ̀wọ́n bó fi gbé àrùn ṣe dé wọ́n ní wa qad ja'ana sarihan ó dẹ̀ ti wá tọ́lọ̀wọ́n bá làámẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé wala yansuranna Allahu man yansuruhu gbogbo àwọn tán ṣe ìrànlọ́wọ́ fẹ́sìn ọlọ́run ọba yóò ràn wọ́n lọ́wọ́ nígbà tó wá sọ yẹn tó wá ní alladhina in makkannahum fil ard aqamu ssalah àwọn tá ràn lọ́wọ́ làwọn tó jẹ́ pé tọ́lọ́run ọba bá ti gbà wọ́n láàyè lórí ilẹ̀ wọ́n máa kírun dáadáa ẹ̀kọ́ wọlé akọ̀rọ̀ bí ẹ̀kọ́ tá kọ́ ayyuhal muslimun ayyuhal ikhwal kiram ó ní pé tọ́lọ́run bá ti gbà wá láàyè tán ìbádà ni ẹjẹ́ àṣekó pọ̀ wọ́n ni al-Imam Malik rahimahullahu ta'ala ó ní adraktu ala al-Madina ó ní àwọn alul Madina ìṣesí tó ń bá wọn ni pé ìkọ̀ọ̀kan wọn idha balagha ahaduhum 4 sinin tán bá ti pé ọmọ 40 ọdún nílé ayé wọn tafarraga lil ibada àwọn ọmọ 40 lẹ́mọ̀ bá mọ́sálásí 24/7 lè ní kọ́ àwọn mọ́sálásí àwọn 40-24/7 online lè ti ń bá wọn wọ́n tó bá ti pé 40 àwọn alul Madina ní Madina Imam Malik ní standard táwọn bá nìyẹn tí wọ́n bá ti pé 40 kò ní máa wà wà mọ́yàlẹ́ ayé kankan ẹwọ́n tó lọ bá náà sọ fún al-Qur'an al-Karim hatta idha balagha ashuddahu wa balagha 40 sanatan olúwa ní tíyàn bá ti dógóńgó pé yàn dàgbà tó bá ti pé ọmọ 40 years kí lọ́nà bá fi tẹ̀lé qala rabbi awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya wa ala walidayya yóò ní wọ ọlọ́run ọba ọlọ́run fún mi ní ọgbọ́n àtinúdá ọlọ́run fi òye yé mi òye pé ní gbogbo ìgbà fi rọ̀ mí lọ́rùn kí n lè máa dúpẹ́ kẹwọ ọlọ́run ọba tó fi bá ń tó débi tó tò dé yìí tó fi bá ń ṣe débi tó dé yìí wa ala walidayhi tó bá ti ń dúpẹ́ tiẹ̀ yóò máa dúpẹ́ lórí òbí yóò máa dúpẹ́ pé ọlọ́run ibi tó tì mí dé age 40 là ń sọ wa ala walidayhi mo dúpẹ́ tèmi o mo dúpẹ́ tàwọn òbí o lẹ́yìn rẹ̀ ń kọ́ ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي ìgbọ́nyí dáadáa وأن أعمل صالحا ترضاه ìwọ Ọlọ́run ọba in tó wá kò yìí ṣàánú mi o kún mi lọ́wọ́ o وأن أعمل صالحا ترضاه kí n lè máa ṣiṣẹ́ olóore tí ó yọ ìwọ Ọlọ́run ọba nù àbí wa aslih li min dhurriyyati ẹwùn tó náà bá kó sí 40 o
wa asli li min fi dhurriyyati, ìwọ ọlọ́run ọba àwọn ọmọ mi àwọn ọmọ mi ọlọ́run bá ń ṣàtúnṣe wọn, tún wọn ṣe fún mi. ẹwù siyak hatta idha balagha ashuddahu wa balagha 40 sanatan qala rabbi awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya wa ala walidayya. ọlọ́run kún mi láti lè máa dúpẹ́ gbogbo tó bá ń bá dé àtẹ̀mí àtàwọn òbí mi, wa an a'mala salihan tardah. Moving forward, going forward, ọlọ́run jẹ́ ìní mọ́ ṣiṣẹ́ olóore tí ó yọ nínú. Wa asli li, ọlọ́run wá tún ṣe fún mi. Àwọn kíni? Àwọn ọmọ àtàwọn ọmọ mi. Inni tubtu ilayka. Inni tubtu ilayka. Wọ ọlọ́run ọba, ibi tí mo bá dé yìí, mo túbà. Gbogbo tí mo ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, gbogbo bó ṣe rọ́fù tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọlọ́run mo padà ní ìlọ́mọ́. Mélòó ní wa lórí bá àti 40? Ẹwọ́n tó lọ́wọ́ bá kójọ sí kí ni o, sí 40. Liman yuridu sa'ada, fẹ́ tó bá bẹ́ ṣe orí rẹ̀. So ibi tá ti lọ ò ní pé an-nasr, ìrànlọ́wọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìmọ̀ ń wá tíyàn bá pọ̀ nírun, tíyàn bá pọ̀ nísùnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala. Eléyìí tí ó ṣe pàtàkì òun ni. Wa minha, nínú ẹ̀kọ́ ayà yìí, wípé anna thawaba, pé ẹ̀san ọlọ́run amun li jami'il a'mal, gbogbo tá bá ṣe níṣẹ́ olóore ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run kò sí kankan tí máa gbé mẹ́. ẹ̀san ọlọ́run ọba ó kárí gbogbo tá ń pè níṣẹ́ olóore, sagiriha wa kabiriha, ó kéré ó tóbi ní. nítorí kọ́ lọ́wọ́ sí wa ma tuqaddimu li anfusikum min khairin, bó bá ṣe rí kó kéré mọ́ níṣẹ́ olóore ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run. Nẹ́fì dọ́ta nẹ́bí òsìké ittaqullaha walau bi shiqqi tamra, ittaqun nar walau bi shiqqi tamra. Ànábì ní ẹ̀yin mùsùlùmí ittaqun nar, iná ọlọ́run ọba ẹ̀páyà rẹ̀, ẹ̀dá àbúgbòrò ayín bí iná ọlọ́run, kódà kó jẹ́ pé tá bá la dàbínù kan sí méjì, awẹ́ kan ẹ fi dá àbúgbòrò ayín bí ọlọ́run ọba. Kí ni túmọ̀? ìtumọ̀ ẹni pé kó jẹ́ pé ń tẹ́fẹ́ jẹ nínú haram, kó jẹ́ awẹ́ kan dàbínù lásán, ẹ bẹ̀rù náà ọlọ́run ọba. kó jẹ́ pé ń tẹ́ ẹ̀nà bọ́lọ̀ ṣe fún yín máa náà kò ju awẹ́ dàbínù kan lọ, ẹ páyà ọlọ́run ọba náà, ẹ̀nà sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú ikhlas, kẹba lọ́dọ̀ ọlọ́run. torí pé bí èèyàn bá ṣe ṣe yóò bá lọ́dọ̀ ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. tajiduhu inda Allah, Olúwa ní huwa khayran wa a'zama ajra. ẹ̀bà tí ó lórí jù bẹ́ẹ̀ sí ṣe lọ yóò dẹ̀ tóbi ní ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala. wa min fawaidil aya, nínú ẹ̀kọ́ ayà ìbákaná ní at-targhibu fi fi'lil khayr, ìsẹni lójú ọ̀yìn sí ni máa ṣe dáadáa. ni Ànábì sọ pé la tahqiranna minal ma'rufi shay'an. Ànábì tó bá sọ pé nǹkan iṣẹ́ olóore ni, ẹ má sọ pé kan kéré o, ẹ má jẹ́ ká fojú kéré iṣẹ́ olóore kankan. in tó ṣe pàtàkì ká ní àníyàn tó dáa, kádẹ̀ ṣiṣẹ́ olóore. Allah subhanahu wa ta'ala tẹ̀síwájú fún wa, wa qalu, Allah ń sọ fún wa nípa àwọn Yahudi ní tẹ̀síwájú àti àwọn Nasara, nípa in tó wá láàrin wọn, níbi hiwar, ìfọ̀rọ̀wérọ̀, pé muhawara ṣẹlẹ̀, ìfọ̀rọ̀jómítóró ọ̀rọ̀ ó ṣẹlẹ̀ láàrin àwọn Yahudi àti Nasara. Allah subhanahu wa ta'ala ó wá ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wa. Olúwani wa qalu, olóhun ni wọ́n sọ wípé lan yadkhula al-jannata illa man kana huda aw nasara. wọ́n sọ wípé kò sẹ́ni tó lè wà àlìjánà àfi kó jẹ́ Yahudi àbí Nasara. Olúwani tilka amaniyuhum, Olúwani tí wọ́n sọ èyẹn tí wọ́n sọ ní ìyẹn ni amaniyuhum. Olúwani èrò tí wọ́n ń rò tó jẹ́rò asán, al-amani, èrò asán, èrò tó jẹ́ yí pé kò sódodo kankan lábẹ́ rẹ̀. Olúwani qul hatu burhanakum, wọ́n Ànábì sọ fún wọn pé
ẹ mú ẹ̀rí yín wá in kuntum sadiqin tẹ́ bá jẹ́ olódodo. Àyà yìí ọlọ́ba sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam wípé àwọn Yahudi àtàwọn Nasara wọn ní burhan, wọn ní ẹ̀rí lórí kílèmù wọn. Mana àyà bí bá ṣe ń kílèmù pé àwọn ẹlẹ́ni Ọlọ́run, Yahudi ń kílèmù ẹ̀, Nasara ń kílèmù rẹ̀. Wa qalu lan yadkhula al-jannata illa man kana huda aw nasara. Olúwa ni wọ́n sọ yí pé kò sẹ́ni tí ó wà aljanna bí ó bá jẹ́ Yahudi àbí kó jẹ́ Nasara. Àwọn afúnimọ̀ tafsir wọ́n ní qala Yahudul Madina, àwọn Yahudi Madina wọ́n sọ yí pé lan yadkhula al-janna, ay Mùsùlùmí mọ̀ nira yín láwọ̀, aljanna Ọlọ́run kò sẹ́ni tó lè wọ̀ ọ́ àfi kéèyàn jẹ́ Yahudi. Àwọn Nasara àwọn náà ń kílèmù pé aljanna Ọlọ́run ṣe fáwọn, àwọn làwọn ní. Lamma tanadhara, ìgbà tó wá di pé ikọ̀ méjèèjì àwọn Yahudi àti Nasara tanadharu, wọ́n bẹ̀rẹ̀ sí máa jọ ṣe ìfàǹfà láàrin ara wọn, wọ́n wá ṣe tó fi dé ti bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Yahudi ń claim pé àwa la wà aljanna, Nasara ń claim pé àwa la wà aljanna. Ọlọ́bọ̀ ń sọ fún Ànábì àtàwọn Mùsùlùmí, wa qalu lan yadkhula aljannata illa man kana huda. Ibẹ́yìn náà ń gbọ́ táwọn Yahudi ń sọ pé àwọn làwọn ní aljanna. Àwọn Nasara àwọn náà ń sọ pé àwọn náà làwọn ní aljanna. Àwọn onímọ̀ wọ́n ní àwọn méjèèjì tí dojúkọra wọn ni. Ẹ̀yin Yahudi, Nasara ń sọ fún ẹ̀yin Yahudi níbi tẹ́ ń lọ lálìjánà kankan lọ. Àwọn Nasara náà ni àwọn Yahudi sọ pé ẹ̀yin Nasara lálìjánà wọ̀, àwọn Nasara ní ẹ̀yin náà lálìjánà wọ̀. Wọ́n ní wọ́n wá fà á débi wípé ìgbà táwọn Nasara ń sọ fún Yahudi pé ẹ̀yin tí ẹ̀gbá yìí sọmọ Mariam gbọ́, ẹ̀gbá yìí sọmọ Mariam gbọ́, wọ́n ní sọmọ Mariam tó ẹ́bí kìí sànábí Ọlọ́run, tó jẹ́ pé oyún òsìná ni wọ́n fi bí. Nígbàtí àwọn Nasara táwọn náà gbọ́ yẹn, àwọn náà sọ wípé ẹ̀yin Yahudi wo, ẹ̀yin Yahudi tó jẹ́ pé ẹ̀yin náà Musa gan tó lọ ń gbé dìde láàrin àwọn náà bá tó fẹ́nu àbùkù, wọ́n fi kan Musa alayhi salam. Nítorí pé gbogbo àwọn ikọ̀ méjèèjì jọ ń du aljanna mara wọn lọ́wọ́ indal munadharati wal muhawara. Nígbàtán jọ ń tanazara, nígbàtán jọ ń gbé yẹ̀wò pé àwa lọ́mọ aljanna, ẹ̀yin kọ́, àwa ni ẹ̀yin kọ́, bó ni ó ṣe jẹ́ yín. Ọlọ́run wá dá sí. Olúwa ní wa Ànábì, ẹ̀yin Mùsùlùmí, tilka amaniyuhum. Olúwa ní ìyẹn tẹ́rí tí wọ́n ń ṣe ní amaniyuhum. Olúwa ní èròǹgbà wọn tó jẹ́ èròǹgbà asán ni. Àmánì ó ní èròǹgbà asán nínú àyà yìí. Ó ní tilka amaniyuhum. A jẹ́ pé èròǹgbà tí wọ́n ń lò lórí asán nìyẹn. Olúwa ní qul hatu burhanakum. Ìwọ Ànábì, ìwọ dá sí báyìí. Sọ fún pé hatu burhanakum. Ẹ̀yin Yahudi tẹ́ ń kílèmù pé ẹ̀yin lọ́mọ aljanna, ẹ̀yin Nasara tẹ́ ń kílèmù pé ẹ̀yin lọ́mọ aljanna, hatu burhanakum. Ẹ mú ẹ̀rí yín, ẹ mú wá, in kuntum sadiqin, tẹ́ bá jẹ́ olódodo. Náà sọ pé al-amani, ìdánpẹ́ ní amani, ó náà ní èròǹgbà wọn, èyí tó jẹ́ pé ala ghairi al-haqqi was-sawab. Èròǹgbà tó jẹ́ pé kò bọ́ sódò òdodo, kò sì bọ́ sójú ẹ̀. Tó túmọ̀ sí pé Ọlọ́run bá ń sọ fún wa nínú àyà yìí pé àwọn Yahudi ẹ̀rí irọ́ ni wọ́n ń jẹ́ lórí àwọn Nasara. Àwọn Nasara náà in tí wọ́n fi ń múlẹ̀ lórí àwọn Yahudi, ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ ni wọ́n fi ń rinlẹ̀ lórí àwọn tí wọ́n jẹ́ àwọn Yahudi. Ọlọ́ba ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé ìwọ challenge kan méjèèjì, ìpè hatu burhanakum in kuntum sadiqin. Ẹ mú ẹ̀rí yín wá tó bá pẹ́ yìí lọ́mọ àlìjánà, tẹ́ bá jẹ́ olódodo. Ẹ̀yin náà
ẹ mú ẹ̀rí yín wá lẹ́yìn Nasara pẹ́yìn ni ọmọ àlìjánà tẹ́bá jọlọ́dọ̀. ẹ jẹ́ kí n ka ọ̀rọ̀ al-Allamatu Sayyidi. wọ́n ní ayé qala al-yahud, wọ́n ní àwọn Yahudi sọ pé lan yadkhula al-jannata illa man kana huda, pé èyàn ò lè jẹ́ ọmọ àlìjánà àfi tó bá jẹ́ pé ó bá tán sórí ẹ̀sìn Yahudi. wa qalat an-Nasara lan yadkhula al-jannata illa man kana Nasara, àwọn Nasara náà sọ tí wọ́n pé wọ́n fẹ́ wọn àgbé ẹnu wa, wọn àgbé rẹ́ǹtì, kò sẹ́ni tó lè wà àlìjánà tó náà bá jẹ́ Nasara. fa hakamu li anfusihim bil janna, gbogbo wọn wá dájọ́ pé àwọn làwọn ní àlìjánà. Yahudi wọn àtúnjọ sí ààrẹ o, Yahudi ń claim pé àwọn lọ́mọ àlìjánà, Nasara ń claim ẹ̀. Olúwa ni wọ́n ni wa hadha mujarradu amani, wọ́n ní claim lásán lélẹ́yìí, ẹ̀yin kan rò ní irú claim báyìí ghairi maqbula, kìí ṣe nǹkan tá a lè gbà wọlé illa bi hujjatin wa burhan, àfi pẹ̀lú ẹ̀rí, pẹ̀lú fẹsẹ̀ ẹ̀rí múlẹ̀. Olúwa ni fa'tu biha in kuntum sadiqin. Olúwa ni ìwà Ànábì sọ fún wa pé intẹ́ sọ ẹ̀ ti claim pẹ́yìn lẹ wà lójú ọ̀nà, ẹ̀yin lọ́mọ àlìjánà, ẹ fẹ̀rí ẹ̀ múlẹ̀ ẹ bá jọ lòdòdó. iníṣẹ́ wọn fún wa mú ẹ̀kọ́ kan wá, wọ́n ní wa hakadha kullu man idda'a da'wa, wọ́n ní bẹ́ẹ̀ ni ó ṣe jẹ́ pé gbogbo ẹni tó bá ń kílèmù nǹkankan la budda an yuqima al-burhana ala sihhati da'wa. ilé hadha aslun min usul al-qada', ilé ìpìlẹ̀ kan inú ìpìlẹ̀ ìdájọ́ ni inú sharia. Ànábì wa sallallahu alaihi wasallama, Ànábì sọ pé al-bayyinatu ala al-mudda'i, ẹni tó bá kílèmù nǹkankan Ànábì ni àfi kó establish ẹ̀ pẹ̀lẹ́rì. Sheikh wa sọ pé ló fi jẹ́ pé tó bá kílèmù nǹkankan kò gbọdọ̀ má fi ẹ̀rí ẹ̀ múlẹ̀. wa illa law qubilat alayhi da'wa, torí pé ẹni tó ń kílèmù nǹkan yẹn law qubilat alayhi da'wa wadda'a mudda'in aqsama ad-da'a bila burhan lakana la farqa baynahuma. tí wọ́n bá mú kalẹ̀ báwọn tá a bá gbà, tẹ́lómi náà bá mú dàkejì tó mú kalẹ̀ tá a wá gbà, kò sí yàtọ̀ láàrin ìwọ àtẹnìyẹn. ajẹ́pẹ́ tá a fi lè ṣe òpin yà pé èwo lòdodo èwo nírọ́ òun náà lè rí. onífal burhan, ẹ̀rí ká mú ẹ̀rí kalẹ̀, huwa alladhi yusaddiqu da'awa aw yukadhibuha. gbogbo kílèmù tẹ́dà bá kílèmù, ẹ̀rí ní àfihàn pé ṣé òótọ́ ni àbírọ́ ni. eléyìí ni ẹ̀kọ́ àyà yìí fil jumla. ṣùgbọ́n tó náà bá ń sọ fún wa níbi, ọlọ́ba ń sọ fún wa àpé àwọn Yahudi àwọn náà ń tàn máa àlìjánà, àwọn Nasara náà ń tàn máa àlìjánà. Olúwa ní wa Ànábì sọ fún wa pé hatu burhanakum, ẹmẹ́rì wọn bí tọ́lọ̀ ti pè é lọ́mọ àlìjánà. kí lẹ ṣe tẹ́yìn Yahudi fi jọ ọmọ àlìjánà? kí lẹ ṣe tẹ́yìn Nasara fi jẹ́ ọmọ àlìjánà? in kuntum sadiqin, tó bá jẹ́ pé ẹ bá jẹ́ ẹni tó wà lórí òdodo, tẹ́ bá jẹ́ olódodo. náà eléyìí ni àyà. kí ni àwọn ẹ̀kọ́ ètò wà ń bẹ? ẹ̀kọ́ tó wà ń bẹ òun náà ni bayanu ma kana alayhi al-yahud wan nasara min al-ijab bima hum alayhi min ad-din. ẹ̀kọ́ tó wà ń bẹ ni pé Yahudi àti Nasara ẹ̀sìn wọn kún wọn lójú, tó ń túnbọ̀ sí pé bátil ni, bó jẹ́ pé irọ́ nìyẹn ó kún wọn lójú. Ya subhanallah, nígbà tó bá fi mú Yahudi tó ń claim pé àwọn lọ́mọ àlìjánà, Nasara ń claim pé àwọn lọ́mọ àlìjánà, ọba tó dẹ̀ dá wa mùsùlùmí tó rán Ànábì sí wa, ó ní wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. ọlọ́ọ̀bá dájọ́ ìwé ẹni tí ó bá ti ṣe Islam tà Ànábì, ọlọ́ọ̀bá nígbà lọ́wọ́ ẹ̀ lẹ́sìn. irú ẹni bí ó dẹ̀ sọ̀fọ̀ lálùkìyámà. ẹ̀dá kan ṣó yẹ kí mùsùlùmí hesitate láti ṣe lé ní láti matter whose ex is God, torí pé àwọn náà ń claim tá ń claim. àbí an average Christian ó gbà pé ẹni tí ò bá ti ṣe báwọn ṣe ń ṣe ọmọ náà ni, bó ṣe wà látànà nù. mọ́lẹ̀ ní láwárí àwọn mùsùlùmí táwọn máa sọ pé àwùjọ táwa yìí a lè máa declare àwọn
àwọn Christian alima declare ọmọ náà ṣọmọ àlìjẹ́nà wà ní kápẹ́ wọn dáa ikima wo lèyàn fi lè ṣe àgbékalẹ̀ pé ẹ tí ìbá ṣe mùsùlùmí yóò wọ rẹ ikima wo ni tóbi ìmọ̀ at-taslim ìmọ̀ kàgbà bọ́lọ̀ ń ṣe gbé kalẹ̀ wà ìmọ̀ takdhib àbíkàdẹ̀ sọ pé àdáwọlé méjì yẹn lè yóò mú alimamu Ahmad alayhi rahmatullah kí ni wọ́n máa ń sọ wọ́n ni wọ́n máa ń sọ pé minallahi risala minallahi risala al-Qur'an mẹ́sẹ̀jì tọ́lọ́ fún ànábì ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá wa ala rasulil balag tànábì ní kó dìlíva ẹ̀ bọ́lọ̀ ṣe ní kó dìlíva ẹ̀ fún akójíṣẹ́ ó ní wa alayna at-taslim wa alayna at-taslim kò sápọ́lọ́jì kankan Yahudi sọ pé wa qalatil Yahud olúwa ní àwọn Yahudi wọ́n claim ipé àwọn làwọn l'àlìjánà Nasara náà sọ pé àwọn làwọn l'àlìjánà tí mùsùlùmí náà bá sọ nígbà táwọn lè ní tán bold láti sọ pé lan yadkhula al-jannata illa man kana huda àwọn Nasara kí l'apology mùsùlùmí ọba tó ní àwa ta nígbàgbọ́ nù tíra rẹ̀ ta nígbàgbọ́ nù ẹ̀ ó ní tilka amaniju ó láyé èrò wọn nù èrò asán sí èrò asán ni ó túnmọ̀ sí pé tí ò bá ti já wọn àwa lókùnlẹ̀ tí mùsùlùmí kan bá ń sọ pé ọdún ọ̀la fẹ́ dá sí pé ṣé yóò wá já wa àti wọn ni àwa nìkan ní Ànábì náà dẹ̀ sọ clearly ó ní pé walladhi nafsu Muhammadin biyadihi لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولا يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار أنا بنيكو سيني كان tí ó gbọ́ mẹ́sẹ̀jì tí ó wá ní gbàgbọ́ tí ó máa ṣe nǹkan mí tí ó pè lẹ́sìn Yahudi ló pẹ̀rẹ̀ ẹni Nasara ló pẹ̀rẹ̀ ẹni illa dakhala an-nar àfikò wọn náà nísìn in tó clear nínú text wa tákà ní àwọn Yahudi àti Nasara bayanu ma kana alayhi al-yahud wa an-nasara min al-ijab bima hum alayhi min ad-din ẹ̀sìn tí wọ́n ń sìn yẹn bó sì jẹ́ pé àmánì kí la pè àmánì èròǹgbà asán first hope ní ló wà ń bẹ̀yẹn ó sì jọ wọ́n lójú wa minha ta'assub al-yahudi wa an-nasara nínú rẹ̀ náà ní pé àwọn Yahudi àti Nasara wọ́n ní ta'assub kí ni yóò bá ta'assub wọ́n ní ẹlẹ́yàmẹ̀yà oníjọjọjọ wọ́n ní nínú àkídà wọn àìbẹ́ẹ̀kọ́ ni wa tahjiruhum li fadlillah àánú Ọlọ́run yẹn nìkan ìkẹ́ Ọlọ́run ọba nìkan àárín àwọn nìkan náà dẹ̀ fẹ́ kó dúró sí eléyà máa ń sọ lọ́nà o ṣe bí Ànábì wa sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ẹ̀ lásán yẹn Olúwa ni ya'rifuna ni'matallah wọ́n dá ìkẹ́ Ọlọ́run mà thumma yunkirunaha ṣùgbọ́n wọ́n takò àwọn afọ́ nínú wọn ni ni'matullah ní Muhammad wọ́n mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run ọba lànábì àwọn bàbá wọn àgbà là ń sọ kẹsà àwọn muqallidun Olúwa ni ya'rifuna ni'matallah àwọn Yahudi tán rí Ànábì sójú wọ́n mọ̀ pé Ọlọ́run lọ́run ṣùgbọ́n kí ló fà á tán fi gbà fún ní pé kò lè jẹ́wọ́ à ń retí pẹ̀rù ẹ̀ ń bọ̀ ṣùgbọ́n kìí ṣe àárín àwọn lábára lọ́yẹ̀kọ̀ tí wá ibi tó gbà wá yẹn ó jẹ́ kí ni ó jẹ́ ìmọ̀ fún wọn ìmọ̀ yẹn náà ni wọ́n balance ń bẹ̀ tán fi gbà tó fi di mùsíbà fún wọn a jẹ́ pé kí ló sún wọn síbẹ̀ ta'assub ẹlẹ́yàmẹ̀yà oníjọjọjọ wa tahjizum li fadlillah wọ́n wá rò pé àjùlọ Ọlọ́run àárín àwọn nìkan ni ó ti máa rotate gbogbo akálọ kéèsì nǹkan yẹn mo máa ń sọ kankan mo ní fa'aliyya Ọlọ́run ọlọ́ba pẹ̀rẹ̀ ní fa'alu lima yurid ọba tí máa ń ṣe tó wù ú
ọba tí máa ń ṣe tó wù bó bá ti wù pẹ̀lẹ́ tó bá wù ni kéèyàn má rò pé sákù kan àbílù kan àbíran kan ní lórí ọlọ́run bó máa nínú tó sàkúbà àwọn Yahudi wọlé tahjirum li fadlillah lọ́wọ́ sọ pé ahum yaqsimuna rahmata rabbik ṣé ẹni tọ́lọ̀ ń ránṣẹ́ ẹni tọ́lọ̀ ó kẹ́ sẹ́yìn lẹ́ẹ̀ṣẹ̀ ìpín ẹ̀yìn lẹ́ẹ̀pín bọ́lọ̀ ó ṣe tó in tọ́lọ̀ ń bá tò ní kẹjẹ́ ká gbà in tó bá tò nínú ẹbí ká gbà in tó bá tò láàrin àwùjọ ká gbà in tó bá tò ní gbogbo bí tá ń jẹ sí ká gbà dhalika fadlullahi yu'tihi man yasha gbogbo tọ́lọ̀ fi máa ń fi ẹnìkan ju àwọn ẹgbẹ́ ẹ̀ lọ ọ̀dọ̀ Ọlọ́run náà ló wà ó sì máa ń gbé fẹ́ tó bá wù mí tí àwọn bá tètè recognize rẹ̀ ọkàn yóò balẹ̀ inú èyàn ó dùn èyàn ó bọ́ lọ́pẹ́ yọ̀ bákan náà oore tèèyàn náà kò ní bọ́mọ yàn lọ́wọ́ wàláhì inú tó sàkóbá àwọn Yahudi àti Nasara jù òun náà ni àìgbé nǹkan sí tọ́nà ọba gbèsè bọ́sá àwọn máa ń sọ̀rọ̀ kan ní ìwọ Ọlọ́run ọba subhanahu wa ta'ala Ọlọ́run máa lálàáṣẹ́ èmi ọ àdúrà mi ní kọ̀rọ̀ ni o ìwọ Ọlọ́run gbogbo iná tó bá ti kù má jẹ́ sí bí pé ànígbà o iná tó lọ́n bá fẹ́ kò tí a bá sọ kò ní jó wó fìyàn kó ní ẹjá mẹ́kan bí ìtàn Fir'aun kí ni fíà Fir'aun onígbé kọ́ ló mọ̀ bọ̀ ó wà rẹ̀ pẹ̀tọ́ lóòfin ní bọ́ náà ní pé gbogbo àwọn Israelite yẹn ẹ máa pa wọn lọ́mọkùnrin kí lọ́lọ́bà subhanahu wa ta'ala sọ wa nuridu an namunna ala alladhina istud'ifu fil ard wa naj'alahum a'immatan wa naj'alahum al-warithin ẹwọ siyak ọlọ́ni àwọn tán jọ́lẹ̀ lábẹ́ Fir'aun ọlọ́run fẹ́ ṣàánú wọn ọlọ́run wá fẹ́ pàdé ọrẹ́ dà nínú wákà àwọn bàbá wa ń lẹ Yorùbá wọn ni ọlọ́run dákun má pàdé ọrẹ́ dà ìtumọ̀ ẹ̀ ní pé òkè ọlọ́run fẹ́ sọ dilẹ̀ ilẹ̀ ọlọ́run fẹ́ sọ dókè ó lè o síyákù ni wà lórí ìdù ìntó ẹwù àwọ ọlọ́run innama amruhu idha arada shay'an yaqulu lahu wala rada li qada'ihi ìdájọ́ ọlọ́run kò sẹ́ni tó lè context ẹ̀ kò sẹ́ni tó lè dá padà ẹni tó ti yin àwọn èèyàn jẹ pa wọn yudhabbihu abna'ahum wa yastahyi nisa'ahum kí ló fà á kò fẹ́ pé ọmọ ọkùnrin yìí nígbàtẹ́ bá bí ọkùnrin ebígbà náà ni ẹnìkan jáde láàrin yín tí ó jòlú ọmọ tí ó jáde bí ọlọ́ nígbàtẹ́ bá fẹ́ kan lọ́kùnrin Ọlọ́run wa nuridu an namunna ala alladhina istud'ifu fil ard àwọn Ọlọ́run ọba àwọn tó jẹ́ pé wọ́n ti sọ dọ̀lẹ́ àwọn tán ti sọ dé ní ilẹ̀ lérílẹ̀ afẹ́ láàánú wọn wa naj'alahum a'immatan afẹ́ sọ wọ́n dọ̀gá afẹ́ sọ wọ́n dasáájú wa naj'alahumul warithina àgbàjọba lọ́wọ́ àwọn ilé àwàkù lọ́wọ́ àwọn ó lè Ọlọ́run nìkan ló lè ṣe ròyìn pé ẹ̀yin náà lẹ́kùn bẹ̀ àwọn náà wọ́n sì replace ó wá ní bọ́ọ̀lù sọ wà nuriya Fir'aun wa amana wa junudahuma minhum ma kanu yahdharun Ọlọ́run ní lójú Fir'aun báyìí afẹ́ fi hàn àtàwọn ọmọ ogun rẹ̀ bọ́n ṣe pọ̀ tó lágbára bọ́n ṣe pọ̀ tó lóǹkà bọ́n ṣe pọ̀ tó nírinṣẹ́ Olúwa ní a fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ lójú wọn àtàwọn ọmọ ogun wọn ìntàn fíà iná làbẹ́ fi ṣe mùsíbà fún wọn ìbẹ̀ni mo ti lọ pé tó lọ́n bá fẹ́ kóná kan tó bá fẹ́ dáná kan tí wọ́n bá fi náà yẹn ò ní jó tí wọ́n bá ní igi tèmi mi ò ní fi síbẹ̀ tọ́lọ́n sì fẹ́ kó ìyẹn fẹ́ ńlá làṣẹ so ibi tí àwọn Yahudi ibi tí wọ́n ti rí lálàṣẹ wọn ibo ni ara Ànábì wa Muhammad nǹkan ẹ̀tẹ́ bá wò ẹgbẹ́ báyà yẹn ṣe ń lọ bó ṣe ń bọ̀ ó ń padà síbi tán ti ka àgbákò yẹn tààsùn kí èèyàn máa ṣe kí ni kí èèyàn máa ṣe pé ọ̀dọ̀ wa nìkan ni ó wà
gbogbo wa ẹ jẹ́ ká ṣọ́ra, gbogbo wa ẹ jẹ́ ká ṣọ́ra. Ìlú ìlú rẹ̀ jù lọ ní tí bá ń jáde ń bẹ pé wọ́n bíyàn níbi kan kò sọ yẹn di pàtàkì ó. Ní tí máa ń pàtàkì yẹn ò náà ní kíni o, ọmọ Mẹ́kà ní Abu Lahabi àtàbú Jahli o, ọmọ Mẹ́kà. So kíyàn so superiority àbí kó attach superiority kan mọ́bi tó ti jáde, aláì nínú wa jahiliya ni o. Tọ́lọ́n bá ṣàánú èèyàn, tẹbá wọ kankan nílẹ̀ Yorùbá ní ìsìn wọn ni àwọn kan ọmọ ìpìlẹ̀ bẹ́ẹ̀ nìkan bá fẹ́ dìde àtúnṣe wọ́n lè ní àwọn olóbi, wọ́n sọmọ àwọn ẹni Ọlọ́run, wọ́n sọmọ àwọn kìíní. Fasu'al huwa man walidu nabi, ṣé bàbá ànábì sótó jíṣẹ́ Ọlọ́run báyìí? Ànábì wa sallallahu alaihi wasallam, ànábì sọ pé man battaha bihi amalu lam yusri bihi nasabu. Ẹ̀tọ́ ayé pé iṣẹ́ tó ṣe iṣẹ́ dẹ̀ndẹ̀lẹ̀ tó sọ di èrò ẹ̀yìn ni, ìran tí wọ́n ti bí kò lè sọ́dẹ̀ níwájú o. So nínú umuru jahiliya o ní pé mọ̀járọ̀dù pé wọ́n bí ní ilé ọlá, wọ́n bí ní ilé ìmọ̀, àbí wọ́n bí ní nílùú kan káwàrù pé ó ti tó láti ṣe tó wù wá, tàbí pé ó ti fún wa lọ́lá lórí àwọn ẹlòmíì. Láà, wọ́n bí Ànábì wa Muhammad ma khairun nas, ìwà Ànábì tán bá sọ pé èèyàn dà tá lè yàn táwọn èèyàn bá pọ̀. Ṣàpẹ́ tán bá pé èèyàn ní gbogbo wa náà èèyàn ni wá, ṣàpẹ́ tán lágbájá èèyàn ní, ìtàn sọ ni pé èèyàn jẹ́ èèyàn lọ. Tán bá kó èèyàn jọ ta gangan la lè tọ́ka sí pé èèyàn ní ẹnìkan bí ẹgbẹ̀rún ní dáadáa. Kí lánàá bí sọ atqahum lillah, atqahum lillah, inna akramakum indallahi atqakum. Anábìlẹ̀ tó bá ń páyọ̀ Ọlọ́run ọba ni. So gbogbo orú àwọn nǹkan yẹn nínú àwọn masailu jahiliya, minal masaili aljahiliya, èyí tí Ànábì wa Muhammad wá tún ṣe kò jẹ́ pé kárò pé oore àánú Ọlọ́run sákò kan lọ́dọọdọ̀ wa, ẹ̀rọkẹ́rọ ní gbogbo àwọn tán bá sì ti máa ń rò bẹ́ẹ̀, iná lọ́lọ́wọ́ bá máa ń fi surprise tí ó bá ti yàn jẹ́ ní máa fi dá wọn lágara. Surprise tí ó sọ wọ́n dẹni lẹ́lẹ̀, ẹwọ́n ta ló ẹwọ́ kí sọ̀tọ̀ lóòtù, ẹwọ́n bá ṣe kó nira kayfa yakun lahul mulku alayna, bó lè ó sì já sáájú, bó ní ó sì jọba fún wa. Ẹni tí ò lówó, tí ò nígbà, tí ò níkò, kí lànà bí wọ́n sọ fún Ọlọ́run bá ti gbé ga jù lọ. Wazadahu bastatan, gbogbo tí yàn fi máa ń ṣe Ọlọ́run bá ti kọ fún ní mímọ̀. Kódà Ọlọ́run tó ti bùkún dà fil jismi, wallahu yu'ti mulkahu man yasha. Gbogbo tó lọ́n bá fẹ́ ṣe lọ́lá ibi tó bá wù ní máa ń gbé sí. Sínú alkọ̀kọ́ ni mo ti ń kọrin táàfà wa máa ń kọ, orin yẹn máa ń dá mi lọ́rùn púpọ̀. Sheikh wa Sheikh Yaqub Abdurrahman, Allah yahfadhu, ó pọ̀ nígbà tán máa ń kọ, wọ́n ní bil jiddi, wọ́n ní bil jiddi la bil jaddi kullu majdin. Àfáàmì ní bil jiddi la bil jaddi kullu majdi wa alijadun bila jiddi bimujidi. Wọ́n ní bil jiddi, pẹ̀lú kíyàn tẹpá mọ́ tọ́lọ ń fẹ́, kíyàn ṣe tọ́lọ ń kó ṣe tànábì, kó gbìyànjú bí ó ṣe dá fún láyé àti lálkìyà. Bil jiddi, pẹ̀lú gbìyànjú ni wọ́n, la bil jaddi, kìí ṣe pẹ̀lú ẹni tó bí ni, pé ẹn bàbá wa ìlú tán ti wá. Bil jiddi la bil jaddi kullu majdi, gbogbo gíga tẹ́rù máa ń ní ba'da tawfiqillah wa auni, lẹ́yìn pé òǹgẹ́ Ọlọ́run àti kún lọ́wọ́ rẹ̀ fẹ́rú, ba'da tawfiqihi wa aunihi, tó kù náà ní struggle. Wọ́n ní bil jiddi la bil jaddi kullu majdi, pẹ̀lú gbìyànjú tọ́lọ́mbá fàgbárkà sí, ilẹ̀ yẹn fi máa ń débi pàtàkì
láàbìlì jáde kìí sí pẹ̀lú ẹni tó bí ni kullu majidin gbogbo gíga gbogbo mímókè wọ́n wá ní wà á lè jádùn bíláàjìdín bí mojidi wà á lè jádùn tí bàbá bá bí ni tájọ́ máa fa tájọ́ mi yẹn pàtàkì tájọ́ mọ́ olówó wà á lè jádùn bíláàjìdín bí mojidi wọ́n ní ṣe tí èèyàn bá bá dáadáa ńlé tó bá bá gíga ńlé tí ó wá gbìyànjú gíga bí mojidi só lè wúlò ní bọ̀lé ní àyàn fẹ́ pé àti pẹ́ ni ẹ gbádùn àkọ̀rọ̀ gbádùn ṣé bèlè jáde wà lẹ́fẹ́ ká máa ṣe bèlè jáde kò lè work in tó lè work ní bèlè jídì láàkíní láàbèlè jáde al-muhim fadlullah ìkẹ́ ọlọ́run ọba yu'ti man yasha dhalika fadlullahi yu'ti man yasha gẹ́bí tọ́lọ́bá dẹ̀ sọ fún wa tá a bá ń rí àjùlọ ọlọ́run tó wà lára ẹnìkan kájòwó dáadáa ń bẹ̀ kádẹ̀ pẹ̀lọ́n kò ṣètò àná àfàbánà kájòwó dáadáa gíptọ̀ náà ń pè kásì pẹ̀lọ́n kò ṣètò àfàbánà táwa náà fi ní kó sínú orú mùsíbà bal in tá pè ní azullu wal ihana was-saghar ìyẹpẹrẹ ìyẹ̀yẹ́ àti ìdẹni lẹ́ẹ̀lẹ̀ tó bá àwọn Yahudi nítorí wọ́n fẹ́ fáìtì pé kò ní jànàbí ọlọ́run sì ti choose pé ẹni tí ó jẹ́nu so eléyìí nínú àwọn nǹkan tí akọ́nà ayá yìí ẹ̀dẹ́gáfẹ́ lè parí ẹ̀ nínú rẹ̀ wọ́n ni annama da'awu kadhib ní táwọn Yahudi claim irọ́ ni tó pé ọlọ́run ọba jẹ́ ká mọ̀ pé irọ́ ni ìpè tilka amaniyuhum olúwa ní èrò asán tí wọ́n kàn rò ní tí wọ́n rò yẹ kò rí bẹ́ẹ̀ nítorí pé tí ó wà al-janna condition ni pé yóò jẹ́ mùsùlùmí muttafaqun alayh àjẹ́bí kílèmù Yahudi Nasara kílèmù tí ó correct Al-Qur'an sọ eléyìí fún wa ìlànà mi sọ́nà àdìsítà sọ pé bí a jẹ́ Yahudi kó jẹ́ Nasara tó bá fi kú tí ò gbà ń tọ́nà bá fi rọrùn ẹ̀rọ ẹniyẹn náà kò lè wà nínú ọmọ al-janna bákan náà nínú ẹ̀kọ́ ayà yìí onígbà anamọ ní qarra bil amani gbogbo ẹni tó bá jẹ́ pé ó bá kàn ń gbàtàn jẹ pẹ̀lú èrò lásán àwọn èrò tí máa tan ní jẹ tó wá ń ran kàn pé òun lè dépò tó ga láì sí kò ṣiṣẹ́ ṣẹ́kù ní fàfí shabahun minal yahudi wan nasara gbogbo ẹni tó bá fẹ́ dépò gíga nínú ẹ̀sìn gbogbo ẹni tó bá fẹ́ dépò gíga nínú ayé tí ò wá sẹ́tọ̀ wọ́n ní ó jọ Yahudi àti Nasara torí pé àwọn ni wọn ò ṣe tán kàn claim pé àwọn ó dálì Jánnà ó túnmọ̀ sí pé gbogbo ẹni tó bá fẹ́ ga àmọ́ tẹ̀nà gíga àfọ́ ọ̀jọ̀gbọ́n ó ní tarjun najata wa lam tasluk masalikaha inna as-safinata la tajri ala al-yabas níbo ló ṣe máa ran kan pé ó fẹ́ là ó sì tọ́ ọ̀nà lílà kò sí ṣe kókò ojú omi kórìn lórí yẹ̀pẹ̀ ọkọ̀ ojú omi ò ní rìn lórí yẹ̀pẹ̀ bẹ́ẹ̀ náà lẹ tó ń wá gíga bẹ́ẹ̀ náà lẹ tó ń wá àánú Ọlọ́run ọba tí ò wá rìn ọ̀nà àánú Ọlọ́run kí a máa ṣe bàjẹ́ kó máa ṣe zina kó máa bá yàwá gẹ́lẹ̀ wà jẹ́nà sáájú ó lè wà jẹ́nà sáájú anybody afanaj'alul muslimina kal mujrimin ọ̀tọ̀ ní pé tí a bá túbá o lè bá àwọn èèyàn bọ́ ẹni kó kà máa ṣe dúdú tó náà bọ́ fẹ́ ẹni ẹjá dàkì àmà náà ẹjá dọ́dọ̀ Ọlọ́run náà àwọn tí bá máa sọ bá àwọn aláìmọ̀ká ni wọ́n it's just like when say ẹnìkan tí ò kàn wíká sínú exam sheet kò tí ẹ̀kọ́ anything síbẹ̀ ó wá ń sọ fún best student ní kíláàsì pé kíní ẹjẹ́ exam kí ní ó jáde náà tilka amaniyuhum nǹkan tó gbé nílé ayé tí wá gan àwágùn ní gbá olóòní afanaj'alul muslimina kal mujrimin afanaj'alul muslimina kal mujrimin ma lakum kayfa tahkumun ẹni tó jọra rẹ̀ lẹ̀ fúnfin Ọlọ́run àtẹ tó jẹ́ bùtùlú ẹni tó jẹ́ olùyàgbẹ́ Ọlọ́run olóòní báwo ni òun ṣe fẹ́ tìtàn méjèèjì láni kí ló sún yí débi pípẹ́ máa rò báwọn
nípa Ọlọ́run. So even al-amani kákan máa rèrò pé afẹ́kó dá afẹ́kó ṣe agbọ́dọ̀ tọ́ ọ̀nà rẹ̀, táàbà ti tọ́ ọ̀nà rẹ̀ inna safinata la tajri ala al-yabs. Ìlànà bí sọ fún wa pé ihris ala ma yanfa'uk. Gbogbo tí wọ́n bá ti ní yóò ṣàǹfààní, ó jẹ́ tilé ayé, ó jẹ́ tàlùkìyámà ní gbìyànjú ẹ̀, sojú kòkòrò, tọ́ ọ̀nà rẹ̀, wasta'in billah, wá máa wá Ọlọ́run ló níkùn lọ́wọ́, máa wá ní ẹni tí ó ràn ọ́ lọ́wọ́ lórí ẹ̀. tó bí ìgbìyànjú nìkan ò tó àfikọ́ Ọlọ́run ràn ní lọ́wọ́. idha lam yakun 'awnun min Allahi lil fata, wọ́n ní ma Muhammadu máa ń sọ idha lam yakun 'awnun min Allahi lil fata fa awwalu ma yajni alayhi ijtihad. tọ́lọ́run ọbọ̀ bá ṣe tán àti ran ẹrú lọ́wọ́ yóò máa gbìyànjú kò ní yọ. tí wọ́n bá sọ pé adìẹ ńlá agún ìyẹn ni ò jẹ́, àtàdé àtìyẹ́ àtàgùn ta ló ní wọ́n? Ọlọ́run bá ló ní wọ́n. ẹn tọ́lọ́run bá ti fẹ́ ṣe, wàláhì tọ́lọ́run bá ti fẹ́ ṣe yóò ṣe láṣeyànjú. ṣùgbọ́n ìgbìyànjú ẹni tí wá kásì máa bẹ́ bákan náà wala ta'jiz wala ta'jaz, ẹ mẹ́jẹ̀ á bá débi kankan wá takùn. ìyẹn ni ulul himma, ká ní èròǹgbà tó ga, ká sì má jẹ́ tó jẹ́ pé nǹkan ó máa sún láàrin ọ̀nà tó bá jẹ́ dáadáa. elénú ẹ̀kọ́ ni níparí èyí tá fi parí rẹ̀ ó náà ní pé áyà yìí qaida wà ń bẹ tá sọ pé qaidatun shar'iyya, nǹkan tó jẹ́ pé qaida ẹ̀sìn ni, principle ẹ̀sìn ni, ìlànà tẹ̀sìn gbé kalẹ̀ tó wúlò fún gbogbo tá a bá fẹ́ máa ṣe ní nǹkan tó bá ti pààyàn méjì papọ̀ tó sì ní ṣe pẹ̀lẹ́tọ̀. qaida ni. Kí ni qaida náà? qaida ni pé gbogbo claim tẹ́nibọ́dì bá ń claim lórí ọmọ ẹ̀yà rẹ̀ falbayyina albayyina, ó gbọ́dọ̀ substantiate ẹ̀. ọkọ ò lè dá nǹkan kan claim lórí ìyàwó ẹ̀ láì substantiate. ìyàwó lè claim lórí ọkọ ẹ̀ ní nǹkan tó lágbára láìsí pé ó bá fìdí ẹ̀ múlẹ̀. àti náà sàábẹ̀ anábà Muhammad tó wá bá Nabi sallallahu alaihi wasallam kí ló sọ? wọ́n ní ya Rasulallah, ìwọ jíṣẹ́ Ọlọ́run bá ara'ayt law wajada ahaduna rajulan ala imra'ati, tí a bá wọlé ẹ̀ tó wá bá ọkùnrin kan lórí ìyàwó ẹ̀. ẹmọ̀ tó máa tó ń sọ ẹ̀, ìtumọ̀ tó ń sọ ní pé wà Nabi sallallahu alaihi wasallam, mo bọ́yàwó mi lẹ́n tó ń ṣe zina, mo bọ́kùnrin lórí ẹ̀. kí lọ Nabi sọ? albayyina wa illa fahdun ala dhahrik. Ànábì ní establish ọ̀nà ìyàwó rẹ̀, ọmọlúàbí ìyàwó rẹ̀ ló ti mẹ́nu bá. Ànábì ní fi díẹ̀ múlẹ̀, wa illa fahdun ala dhahrik. tó bá ti ṣe bẹ́ẹ̀ ó jẹ ẹgbà mélòó? ẹgbà ayé ti. láàrin ọkọ síyàwó, nítorí pé tá a bá kílèmù kankan a gbọ́dọ̀ fìdí ẹ̀ múlẹ̀. wọ́n ní arákùnrin yẹn ó lọ tún padà ní ya Rasulullah, ìwọ òjíṣẹ́ Ọlọ́run ọba, yajidu ahaduna imra'atahu rajulan ala imra'ati fayadhhabu wa yaltamisu al-bayyina. kéèyàn káyàwó ẹ̀ mọ́ ibi tó tún ṣe zina, kó tún wá lọ pé èèyàn mẹ́ta kan kúnra rẹ̀ tí wọ́n fi wọ́n á pín mẹ́rin, tó sì jẹ́ pé ẹ̀rí gbogbo ohun ò gbọdọ̀ takora wọn. ẹnìkan ò gbọdọ̀ dénú tó sọ pé ìgbà tí mi bá wọn náà o, mo bá wọn tí wọ́n ń la agún ni gbogbo wa náà ládẹ̀ mọ̀ pé irú agún yẹn. àwọn mẹ́rẹ̀ẹ̀rin ó sọ pé mo rí kálámù tó wọlé sínú ìgò tàdá. arákùnrin lè máàlù shahid eléyìí ni awwalu li'an fi Islam, pé ọkọ àti ìyàwó kọ́kọ́ wá sí dáadáa, wọ́n wà gbéra wọn, wọ́n wà fẹ́ra wọn gún, wọ́n wà gégún lera wọn lórí, ìlà kọ́kọ́ rẹ̀ nínú Islam. kí ló fà á? ìgbà tọ́kọ́ dé, Ànábì ò gba dàwà rẹ̀, kílèmù rẹ̀, fatalaba al-bayyina, tọ́lọ̀ fún wa sọ dìdì ayà kalẹ̀. ìtọ́lọ̀ bá ń sọ láyà kalẹ̀ yẹn náà ìtànàbí ń bèèrè náà.
albayyina ló jẹ́ kí n sọ pé qa'idatun shar'iyya ìlànà àtọ̀ nínú òfin sharia nínú tó ní ṣe pẹ̀lú hukuk ẹ̀tọ́ ọmọlàkejì òun ni qaida àbí kápẹ́ ní sí qaida náà ni qaida pé albayyinatu ala al-mudda'i gbogbo ẹni tó bá ń kílèmù kankan ó gbọ́dọ̀ fi ẹ̀rí ẹ̀ múlẹ̀ ní ìmí tó sọ nínú àwọn àfáà àbẹ́ Imam Shafi'i abẹ́nìkan tó sọ pé ad-da'awa claim idha lam takun ala bayyinat tí gbogbo claim tí àwọn bá ń claim tí ò bá ti dúró sórí àti fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ wọ́n ní fa ashabuha aw abna'uha ad'iya ṣe bó ṣe wí náà nìyẹn fa ashabuha gbogbo àwọn tán bá ń lè rú claim bẹ́yẹ ad'iya wọ́n kàn ń pe àpè mọ́ tí ò sí ni gẹ́bí tọ́lọ́ bá sọ pé tilka amaniyu first claim ni afá ẹni tí súnà rẹ̀ tó rinlẹ̀ kò pé pèsè kankan ju súnà Ànábì wa Muhammad lọ kò ló ń kankan ju manhaju salaf lọ tí wọ́n bá bẹ́ sọ pé kẹsọ ní súnà máa kọbárù sí kọ̀ pé mo ti sọ fún ọ gbàbẹ́ kò lè wọ́kù ikhraju an-nas min as-sunnati shadid ẹgbọ́dọ̀ fìdí rẹ̀ múlẹ̀ fẹ́ ni ẹ pé tòótọ́ ti jáde kó nínú súnà ẹ̀ because wọ́n kọ́ ló fi síbẹ̀ so ó lè jáde ń bẹ̀ ṣùgbọ́n èyí tí ó mú jáde yẹn yaqin náà ló gbọ́dọ̀ jẹ́ kò gbọ́dọ̀ jẹ́ naw'un min ash-shukuk wa shubuhat kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé iyèméjì àbí nǹkan tó jẹ́ pé àwọn tó jẹ́ pé nǹkan tó jẹ́ pé ihtimal wà ń bẹ̀ ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tó jẹ́ pé à ń ṣe diyanatan a fi ń ṣe ẹ̀sìn ní kìí ṣe pé a fi ń gbẹ̀san kìí dẹ̀ ṣe pé a fi ń mú àwọn èèyàn a fi ń mú wọn lọ́ta àbí a fi ń dúnkòkò mọ́ wọn ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó jẹ̀bi Ọlọ́run tí wọ́n bá claim pé ẹnìkan kìí ṣe mùsùlùmí mọ́ pẹ̀lú tó ṣe àfi kẹ́ fẹ̀rí ẹ̀ múlẹ̀ ó lè rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ tí wọ́n bá claim pé ẹnìkan kìí ṣe ń súnnà mọ́ àfi kẹ́ fẹ̀rí ẹ̀ múlẹ̀ Al-Imam Ahmad ó ní ikhraju an-nas min as-sunnati shadid ká mú èèyàn kú nínú súnnà Ànábì Muhammad nǹkan tó lé ní ló fi jẹ́ pé àwọn onímọ̀ máa ń sọ́ra wọn Sheikh Al-Albani alayhi rahmatullah wọ́n bi wọ́n lè rẹ̀ pé kí wọ́n bá sọ pé summarily kí ló lè tètè sọ̀yàn di pé ká sọ pé oníbídíà àní Sheikh Al-Albani sọ pé ẹni tó rọrùn láti tètè pè ló ń bídíà jù ó náà ni men sha'nuhu al-ibtida'u fi ddin ẹbí ìtàn àmọ́mọ̀ lọ́sàn lóru oúnjẹ rẹ̀ omi rẹ̀ aṣọ rẹ̀ tí ń wọ̀ mo fi sọ Yorùbá ní orí bídíà ni òṣòlù rẹ̀ àtàlápé òṣòlù tálápé ìpìlẹ̀ bó ṣe mú ẹ̀rí rẹ̀ ìpìlẹ̀ bídíà ni fápẹ́gbé ẹnìkan nísìn ìgbà tó fẹ́ establish pé jàmọ́ òun yíó Ọlọ́run bá ràn wọ́n ṣẹ́ ó mú láti bí ẹ̀rí pé òun sún Ànábì wa bọ̀ ìpìlẹ̀ yẹn ìpìlẹ̀ àwọn oníbídíà àbí àwọn sún lè gbárù ẹ̀ ayé Al-Qur'an wà ń bí àdísà Ànábì wa Al-Qur'an ti pé a lè rẹ́jọ́ pé ìpìlẹ̀ ibi tó ti fẹ́ mẹ́rin àbí nǹkankan tó jẹ́ pé àwọn oníbídíà lánàá náà ni wọ́n máa ń sọ bí kẹ́nìkan sọ ní ṣe pé gbogbo tá ń sọ ẹmọ́ nìra ilá Al-Qur'an makhluk ní ala-sahih rajih ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ àwọn oníbídíà ní ilé ò ní di nǹkan tí yóò ṣe máa dára rẹ̀ láàmú sí so gbogbo ohun tó bá jẹ́ ìpìlẹ̀ tó jẹ́ ti àwọn onísúnnà tó jẹ́ ìpìlẹ̀ tó jẹ́ pé gbogbo tẹrú tọ mọ́ máa tẹ́nìkan bá lọ forí gbá ìpìlẹ̀ yẹn àtúnbà eléyìí kìí sára wọn ṣùgbọ́n àwọn tó jẹ́ pé ó lè ní ìtìmáàlì ó lè lọ báyìí kálukú sọ́ra rẹ̀ law yuta an-nas bida'wahu kẹ́kẹ́ ogun táwọn èèyàn claim ó náà ni wọ́n fẹ́ mọ́ grant ní
àwọn yóò claim dúkìá ẹlòmíì wọ́n claim ẹ̀jẹ̀ rẹ̀ Ànábì lakinna al-bayyina ala al-mudda'i ẹni tó bá ní kíní kan rí bákan ló gbọdọ̀ establish it beyond reasonable doubt tí a bá wá prove ẹ̀ tó jẹ́ pé kíní yẹn nìkan ní kò yé mi kò yé náà ní ẹ̀fílẹ̀ ìwọ iṣẹ́ lórí yẹ̀kíní tí kò náà dó sórí títẹ̀ dodo rẹ̀ kó dó sórí al-ikhlas wa tahri al-haqq wa as-sawab kó dó sórí ikhlas kásẹ̀ torí Ọlọ́run kó sì jẹ́ pé à ń wò dodo in tó kàn wá ní pé a fẹ́ fi ìdí òdodo fẹ́ fi múlẹ̀ àmọ́ra ń bè kankan ilé ayé láti mọ́ra ọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá ọ̀ wallahi àmọ́ra ń bè kankan ọ̀ lọ jẹ́ pé àwọn èèyàn ká má fi àbò sí ká má fi bá wọn lò gẹ́gẹ́ bí tèmi àti sọ pé nǹkan tá bá fẹ́ máa sọ̀rọ̀ nípa àwọn èèyàn irinṣẹ́ méjì ṣe pàtàkì al-ilm ìmọ̀ tá fẹ́ fi sọ wal-adl àti dédé àṣírídé pẹ̀lú wọn ẹ má jẹ́ àkílẹ̀mù pé ẹnìkan rí bákan tá a bá ti lè fi ẹ̀rí rẹ̀ múlẹ̀ fásìkí láàjẹ́ in ja'akum fasiqun binaba'in fatabayyanu torí pé àwọn Yahudi nígbà táwọn náà kílẹ̀mù pé lan yadkhula al-jannata illa man kana huda aw nasara ọlọ́wọ́n ni wà nẹ́bí dásí sọ pé hatu burhanakum in kuntum sadiqin lè gbá kílèmù yẹn lọ́wọ́ yìí bẹ́ẹ̀ sí pé wọ́n ní bẹ́ẹ̀ sí pé ráyìn lọ́mọ àjánà yẹn prove ẹ̀ wọ́n wọ́n rí prove lọ́lọ́bà subhanahu wa ta'ala sọ pé bala tí wọ́n gbé ẹkù bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ sí ń sọ ẹgbẹ́ kò rí bẹ́ẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ má ẹkù bẹ́ẹ̀ ẹ̀gbá so méjì náà ni tí a bá ti fi ẹ̀rí tọ́ tó claim ìmọ̀ kàgbà àbí ká sọ pé èyí tó sọ yìí kò tó lẹ́rìí bó ṣe wá rínú nínú ẹ̀tọ́ yálà ẹ̀tọ́ èyí tó jẹ́ kó jẹ́tọ́ tẹ̀sìn ṣùgbọ́n tó ní ṣe pẹ̀lú ọmọlàkejì àbí èyí tó ní ṣe pẹ̀lú ìbálò láàrin ara wa gẹ́bí kí sọ arákùnrin tá a mú wá ìgbà tó kílèmù lórí ìyàwó ẹ̀kọ́ ṣe nǹkan báyìí arábìnrin al-bayyina wa illa fa haddun ala dhahrik tó bá ti fi múlẹ̀ haddun ala dhahrik so ló jẹ́ pé qaida yẹn ẹ jẹ́ ká mọ̀ tán sọ pé ad-da'awa gbogbo claim pé báyìí ló ṣe rí wọn ni idha lam takun ala bayyinat tí wọn bá ti fẹsẹ̀ claims múlẹ̀ fa ashabuha ad'iya àwọn tí wọ́n ń sọ wọ́n ń rorò kúrò ní o àwọn ọlọ́rọ̀ kọ̀rọ̀ ní o àmẹ́ni nínú ìrànà àmẹ́ni tó lọ ń kàn dẹ́mu náà Al-Qur'an ní o a jẹ́ pé àwọn ènìyàn kan kílèmù tí ó ṣí ni wọ́n kan ń pàpẹ mọ́ tí ó sí òun ni abẹ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala an yahfadhana abẹ́ ọlọ́ọ̀bá sọ́wà o ọlọ́run orí àníyàn wa kò sí nǹkan kan tá a fẹ́ ju wípé a fẹ́ dáadáa fúnra wa a fẹ́ dáadáa fún àwùjọ Islam ọlọ́run ibi tá a bá kù sí ọlọ́run tún wá ṣe ọlọ́run ibi tá a dá sí ọlọ́run mú ẹsẹ̀ wa dúró ń bẹ̀ ọ́ gbogbo àwọn ọmọ ẹ̀yà wa àwọn táwọn ń tòsí àwọn táwọn ń jìnnà àwọn tá a jọ mọ́ra àwọn tá a jọ mọ́ra àwọn tá a fa nǹkan pọ̀ rí àwọn tá a fa nǹkan pọ̀ rí ọlọ́run abíọ́ ni pẹ̀lú ọkọ̀ rẹ tó tóbi tó gbé ar-rahma wa tawasaw bil marhama ó wà nínú tí ọlọ́run ọba fi kọ́ ànábì Muhammad ar-rahimuna yarhamuhumur rahman ọlọ́run àdúndúó pé a fẹ́ mú ẹni tó ní ká mú ọlọ́run tá a bá ṣe mistake forí rẹ̀ jìn wá ọ̀daràn ọlọ́run tá a bá rò pé kìí sọ ọ̀daràn tá a sọ̀rọ̀ tá a fi frí rẹ̀ ọlọ́run forí ẹ̀ jìn wá ó mọ̀ nínú ọkàn wa pé a ní kankan tá a fẹ́ protect ju pé kásẹ̀sìn rẹ̀ kó sì jẹ́ pé àwọn ọmọ ìyá mùsùlùmí a fẹ́ dáadáa tá a fẹ́ fúnra wa fáwọn náà lọ
mo wá fi yẹn bẹ̀wò ọlọ́run ọba náà pẹ̀lú orúkọ rẹ̀, pẹ̀lú gbogbo òròyìn yááyì tí wọ́n ọlọ́run ọba ní, mo fi bẹ̀ ọ́. Gbogbo ẹni tó náà bá rò pé orí dáadáa ló ń wà, tó sì jẹ́ pé orí àìdá ló wà, ọlọ́run bá ní dá wọn padà sórí dáadáa. Ọlọ́run àwa náà ṣàánú àwa náà, gbogbo tó jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ lọ́dọ̀ títí wa náà ọlọ́run tún wá ṣe lórí ẹ̀, ṣe gbogbo ọlọ́mọ àlùjánnà o, mo ṣe wá lọ́mọ náà. Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Ó sọ sí níyè pé nínú àdúrà tí ẹni Imam Ahmad máa sọ, ó ní pé Allahumma man kana min hadhihi al-umma, ìwọ náà bá gbogbo tó bá jẹ́ pé ó wà lójú ọ̀nà yìí nínú àlùmọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, tó jẹ́ pé èròǹgbà rẹ̀ yadhunnu, tó jẹ́ pé ó rò lérò annahu ala al-huda, pé ojú ọ̀nà ló ń wà, wa laysa ala al-huda, ṣùgbọ́n ṣì kò gbá. tó gẹ́gẹ́ Ibn Qayyim sọ fún wa pé as-siratu ihdina as-siratal mustaqim ẹlò kanú risalatul baraka, èyàn a máa siratul mustaqim lódìdí, tó jẹ́ pé tafasil láwọn abala bì kọ̀ọ̀kan bẹ̀, orí siratul mustaqim náà lèyàn wà o, orí ọ̀nà tààrà lèyàn wà o, wọn láwọn abala bì kọ̀ọ̀kan masala kan masala méjì ẹsẹ̀ yóò yẹ kó lórí siratul mustaqim bẹ́ẹ̀. orú ẹ̀ máa ń ṣẹlẹ̀. Imam Ahmad sọ pé ìwọ Ọlọ́run, Imam Ahmad ó ní ìwọ Ọlọ́run ló gbẹ́ tó bá jẹ́ pé ojú ọ̀nà yìí ló fẹ́ tọ̀, tó wá tẹ̀sẹ̀ rẹ̀ wá yẹ, Ọlọ́run bá wa dá padà sójú ọ̀nà yẹn. Ọlọ́run gbogbo wa fẹsẹ̀ wa múlẹ̀ lójú ọ̀nà rẹ̀. Wa sallallahu wa sallam wa barak ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in. Subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.